títí ọwọ́ mi yìí òun náà ló sì jáde wá láti ọ̀dọ̀ ògbóǹtarìgì àgbà amòfin ní orílẹ̀-èdè Nàìjíríà tó ti bẹ̀rẹ̀ sí ní rọ ìjọba àpapọ̀ wípé kí wọ́n fi orúkọ Ọ̀ṣun ó ṣe o ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ṣubú lulẹ̀ ló bá tẹrí gbaṣọ nígbà tó ń múra láti máa lọ síbi iṣẹ́. ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún jáde. ẹ yé dá igun sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC nítorí orúkọ òdòdó. àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kogi àwọn náà ni wọ́n sọ̀rọ̀. ìwé ìròyìn Nigerian Tribune òun náà wọ́n sì ti sọ. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí. àwọn òǹtajà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ti wà lákọlò àwọn agbófinró báyìí o. obìnrin ni wọ́n o lórí wípé wọ́n ṣe ikú pa ẹnìkan tó jẹ́ akẹgbẹ́ wọn. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Ibrahim Babangida ó mọ̀ ti tọrọ àforíjìn lọ́wọ́ mọ̀lẹ́bí Abiola ọmọ Abiola òun ló sọ̀rọ̀ jáde. ìwé ìròyìn Vanguard òun náà ló sì kọ. nínú ìwé ìròyìn Across Nigeria News ni mo ti rí ìròyìn títí ọwọ́ mi yìí o. ọmọ bíbí Òkè Ògùn ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Gbádégẹṣin ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fi oyè orílẹ̀-èdè Nàìjíríà dá bàbá ọ̀hún lọ́lá pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí tí wọ́n ṣe takuntakun. Across Nigeria News ló kọ ìròyìn ọ̀hún. erin lèmi ń lé èmi ò ní wo gbígbó ajá ta ló sọ bẹ́ẹ̀. gómìnà Enoch òun ló sọ bẹ́ẹ̀. ìwé ìròyìn Vanguard òun náà ló sì kọ. iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi páńpẹ́ ọba mú arábìnrin kan tó ṣe ikú pa ọkọ rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìyàwó ọ̀sìngín tán. lálábìnrin ọ̀hún ló bá sá lọ o lásìkò ìgbà tí wọ́n ń ṣe honeymoon ló ṣe ikú pa ọkọ ọ̀hún. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard òun náà ni ìròyìn eléyìí tó ti jáde wá o tí àwọn elétò ìlera tí wọ́n mójútó ètò ìlera lórílẹ̀‐èdè wa Nàìjíríà NCDC òun náà ni wọ́n ti ṣe àkọọ́lẹ̀ àwọn ènìyàn tí wọ́n ti gbẹ̀mí mì láàrin ìpínlẹ̀ 18 lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí àìsàn lásà. ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn ọ̀hún. àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ shipholding wọ́n ṣe ìtẹ́pẹ́pẹ́ orin ìyìn àti fífi ọpẹ́ fún Ọlọ́run Elédùmarè èyí tí wọ́n fi sọrí ìlàjì ọdún ni wọ́n bá ń jó ni wọ́n ń yọ̀ hallelujah òṣánà ló gba ẹnu wọn kan. bàbá bó o bá wẹ̀yìn kó wò wá àwa nìyá ayé bẹ́ẹ̀ ni a ó sì ṣàtìlẹ́yìn fún ọ o. àgbáríjọpọ̀ àwọn obìnrin ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa fohùn lédè bẹ́ẹ̀ ni wọ́n ṣàtìlẹ́yìn fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé mílíọ̀nù kan ìbò ni yóò jáde láti ọ̀dọ̀ àwa àyà. ìwé ìròyìn The Nation ló de ìròyìn ọ̀hún jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà. níbẹ̀ ni Tinubu ti sọ̀rọ̀ lédè tó ń jẹ́ òdì mímọ̀ wípé a máa jẹ́ ń tó máa ń dùn mọ́ mi nínú tí n bá rí i pé ẹgbẹ́ àwọn alátakò wọ́n wà nínú ìlà ìlò. ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. ìbéèrè sọ pé gbàdúrà fún ọ̀tá rẹ̀ gbàdúrà fún ọ̀tá rẹ̀ ó ti yé mi o. bíbélì náà ló sì sọ pé ọ á gbà lọ́wọ́ ẹni tó ní ẹni tí ò ní. lóòótọ́ ọ̀dà bíbélì náà ló sọ bẹ́ẹ̀. ẹ kú ojúmọ́ ẹ̀yin aráalé à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ àwọn kókó tá a ti mú wá sétí ìgbọ́ yín yìí àti àwọn òmíì ni a ó máa jẹ́ kẹ́ ẹ mọ̀ tá a ó sì tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ a ó tú ní ìpele bí aṣọ ìyẹ̀lẹ̀ a ó jẹ́ kẹ́ ẹ mọ ibi tí ìlú dé dúró àti oríṣiríṣi àwọn ìgbésẹ̀ tí àwọn aládarí wa àwọn olórí wa káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ìpínlẹ̀ wa tó fi mọ́ ní ìjọba ìbílẹ̀ wa a ó jẹ́ kẹ́ ẹ mọ àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ àtòkò àjísòde lónìí òní ọjọ́ ẹtì àbá ìṣù ìmọ̀ ọ̀tá lórí ayé wa yóò dẹ̀tì ní o láṣẹ Èdùmàrè ṣùgbọ́n nǹkan tí àwa bá ń rawọ́ ẹ̀bẹ̀ tí à ń wojú Ọlọ́run fún yóò wá sí ìmúṣẹ lónìí yìí à ń kí yín o wípé ẹ tún kò ìdarapọ̀ mọ́ wa ìkànnì alàlújálẹ̀ láǹfààní láti máa gbọ́ ìkànnì Shape 89.1 FM ìlú òkè o la fìdí kalẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà
láti ń dún ṣe ti gbogbo ọmọ ènìyàn lágbègbè Òkè Ògùn láwà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a ti ń ṣe kinní ọ̀hún tó nítumọ̀ ó ti dàbí blood tonic báyìí àwọn aráalé wọn ò lè ṣe kí wọ́n má gbọ́ wa àmọ̀rírì yín bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa àmọ̀rírì yín bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé ojú yín ò ní fọ́ o bẹ́ẹ̀ ni kò ní di ohun tí ẹ máa náwó sí ẹ̀yin tí ẹ sì ń fi ẹ̀rọ rédíò yín tí ẹ fi ń gbọ́ wa iná ò ní tọwọ́ yín láṣẹ Ìdùmarè òkè lẹ́múrú sí òkè ni ọ̀gọ́mọ̀ kọjú sí àtàní sì máa ń lékè òrùlé àwa láà máa lékè a ó sì máa lọ sókè ní gbogbo ọ̀nà wa gbogbo ìkànnì Shape 89.1 FM lẹ́ ń gbọ́ lọ́wọ́ kámádé ìnàpẹ́nu abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ ní orúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ ìgbà tá a bá ríra ẹni náà lójúmọ́ ẹni ojúmọ́ ayọ̀ ló mọ́ wa láàárọ̀ yìí ojúmọ́ dùnnú ojúmọ́ ire ojúmọ́ ìgbéga ojúmọ́ ìṣerere ojúmọ́ ìlọsíwájú ojúmọ́ àìkú baálé ọ̀rọ̀ òun náà ló mọ èmi àti yín láàárọ̀ yá kí n káàbọ̀ sórí àkọ́tún ètò eléyìí tí a pè ní àjímúná ròyìn àjímúná ńlá pè é táwa bá sì ti dé báyìí ẹ̀yin náà ẹ ti múra lẹ̀ wípé ẹ̀yin ò ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ gbọ́ lọ́wọ́ yìí gbogbo àwọn tí ń pariwo ẹ kú ò lórí ẹ wá gbà mí kẹ ẹ wá kú ò lórí ariwo eléyìí tí ẹ ń pa ariwo yìí òun náà ni ó lè dí àwọn èèyàn lọ́wọ́ láti má jẹ́ kí wọ́n tẹ́tí gbọ́ ìròyìn ṣùgbọ́n àwọn èèyàn wọ́n ti wá pòmì ariwo wà nítorí pé àwọn fẹ́ gbọ́ ìwé ìròyìn eléyìí tí ó jáde láti ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ kí káàbọ̀ sí ìkànnì alárágbà ìdá ìkànnì Shape 89.1 FM eléyìí tá a wà ní ìṣà ìjọba ìbílẹ̀ Kájọlà ìlú Òkè ò Ọlánrewájú Álímì ló kọ tèmi ò ẹ kú kalẹ̀. tó ẹ kú kalẹ̀ ẹ̀yin ènìyàn wa ẹlòmíì ò sì wà níkàlẹ̀ oṣù mọ̀ ẹlòmíì wà lórí ìdúró ẹ̀yin náà ẹ kú dúró ẹ̀yin tí ẹ ń rìnà ẹ kú rìnà ẹ mọ tẹ́ lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn kan ń gbọ́ wa nínú ọkọ̀ báyìí ẹ̀yin tẹ́ ṣe rọ̀gbọ̀kú ẹ kú rọ̀gbọ̀kú ẹ̀yin tẹ́ ń jẹun lọ́wọ́ ẹ kú jẹun ẹlòmíì sì gbọ́wọ́lé nǹkan báyìí ẹ kú gbọ́wọ́lé nǹkan. kí ná gbọ́wọ́lé. sọ gbọ́wọ́lé tébù sọ gbọ́wọ́lé tébù ebi tébù lọ gbọ́wọ́lé yìí. kó o máa gbọ́wọ́lé nǹkan ìsá. ọ gbọ́wọ́lé tébù. ó ti mọ́ ọ la máa gbọ́wọ́lé nǹkan. sọ gbọ́wọ́lé tébù. ó ti mọ́ ọ la. ẹlòmíì gbọ́wọ́lé sí àárín báyìí. gbọ́wọ́ sọwọ́ bí ìgbà téèyàn fẹ́ bù. ẹ wọ́wọ́ rẹ̀ ọlọ́run mọ ní ń bá ẹ mo rò pé mo sáré pọ pẹ́ dé láàárọ̀ yìí ó ti bù nǹkan. ó bù nǹkan kálẹ̀ pé ní. ẹ̀yin ènìyàn wa à ń kí yín o àmọ̀rírì yín bí ẹ ṣe ń gbọ́ wa káwọn náà kíní ọ̀hún ká má dára dúró ká sì má fà kókò ṣòfò ọ̀jìmì nínú onímọ̀ nípa òfin ní orílẹ̀-èdè Nàìjíríà ó ń rawọ́ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni ó ń rọ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé kí bàbá kí wọ́n fi orúkọ Moshood Abiola Kashimawo ọlá ń bí wọn nínú kí wọ́n fi sọ̀rí olú iléeṣẹ́ àwọn àjọ elétò ìdìbò INEC tó wà ní ìlú Àbújá ṣe bí ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn àti wípé àríṣe láríkà ní bàbá àrègùn ẹnìkan tó jẹ́ ọ̀jìmì nínú onímọ̀ nípa ìmọ̀ òfin dókítà Wahab Shittu òun ni ó ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ tó sì ń rọ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé kí bàbá kí wọ́n fi orúkọ Moshood Abiola ọlámbíwọn nínú Kashimawo kí wọ́n fi sọ̀rí olú iléeṣẹ́ àwọn àjọ elétò ìdìbò ìyẹn National Electoral Commission ní ìlú Àbújá kí wọ́n fi sọ̀rí MKO nítorí wípé MKO ó jà fitafita ó sì ṣe bí ọmọlúàbí ní orílẹ̀-èdè Nàìjíríà Shittu ló fi ohun yìí léde nígbà tí ó ń kópa níbi ọ̀rọ̀ sísọ kan èyí tí wọ́n ṣe ní àná òde yìí ní ìlú Èkó ni wọ́n ti sọ̀rọ̀ yìí o tí wọ́n sì ń dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa ètò ìṣèjọba àwarawa àti bí wọ́n ṣe máa ṣe àmúlò ìwé òfin èyí tó pèrègèrè tó fi gbọ̀rọ̀ jẹ́ka láti jẹ́ kíkiní ọ̀hún kókùnwún ìbí ìdodo ẹ̀fọn ètò náà ló wáyé lánàá ní ìlú Èkó nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni náà tó jẹ́ ọ̀jìmì nínú onímọ̀ nípa ìmọ̀ òfin ló ṣàlàyé pé ó yẹ kí wọ́n fi orúkọ MKO Abiola kí wọ́n fi sọrí olú iléeṣẹ́ àwọn àjọ elétò ìdìbò tó wà ní ìlú Àbújá nítorí pé ipa ọ̀gẹ̀dẹ̀ kì í run lẹ́sẹ̀ odò láíláí bẹ́ẹ̀ ni obìnrin ò gbọ́dọ̀ gbàgbé ọjọ́ àbálẹ̀ kò sí bá a ṣe sọ̀rọ̀ nípa ètò ìṣèjọba àwarawa táyọ̀wọ́ Moshood Kashimawo Abiola kúrò nínú ọ̀rọ̀ ọ̀hún fún ìdí èyí láti máa jẹ́ kí àwọn ìran tó ń bọ̀ wá kí wọ́n máa rántí àti láti jẹ́ kí àwọn ènìyàn tó kéré nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kí wọ́n mọ̀ wípé ẹnìkan ń bẹ
tó kó ipa pàtàkì nípa ètò ìṣèjọba àwa ara wa. Ó sọ̀rọ̀ yìí ó sì ń rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ṣe eléyìí. Bẹ́ẹ̀ ó tún tẹ̀síwájú wípé kí ìjọba àpapọ̀ kí wọ́n san gbogbo owó àti àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ MKO kí wọ́n san fún àwọn mọ̀lẹ́bí rẹ̀, nítorí pé ètò ìdìbò ọdún 1999 èyí tó wáyé nínú oṣù kẹfà ọjọ́ 12 ìyẹn June 12 ó jẹ́ nǹkan tó wúni lórí púpọ̀ tó sì jẹ́ máni gbàgbé fún orílẹ̀-èdè Nàìjíríà tí ìjọba àpapọ̀ lábẹ́ adarí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá lè ṣe léyìí òun gbé kùndùsì òun gbé fún wọn. Ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì ẹ fẹ́ wò ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹ nínú rẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn àkọ́kọ́ eléyìí tèmi ò mú o. Níbẹ̀ ni ọ̀kan lára àwọn ọmọ MKO Abiola tó kàròyìn rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ dákẹ́ òun náà ti sọ̀rọ̀ tó ní lóòótọ́ ni o IBB ó ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí Abiola. Alhaji Lekan Abiola ọ̀kan pàtàkì lára àwọn ọmọ olóògbé olóyè Moshood Kásímáwò Ọláwálé Abiola òun náà ni wọ́n ló ti sọ̀rọ̀ léde o látàrí bí bàbá rẹ̀ bó ṣe jáwé olúborí nínú ètò ìdìbò ọdún 1993 ètò ìdìbò gbogbogbò eléyìí tí ó wáyé lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nígbà tí ó ń sọ̀rọ̀ oúnjẹ ó di mímọ̀ wípé ìjọba ológun eléyìí tó wà lóde nígbà náà lábẹ́ ìdarí general Ibrahim Babangida eléyìí tó ti fẹ̀yìntì òun náà ni ó ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí olóògbé ìyẹn MKO. Lẹ́kan òun náà ló sọ̀rọ̀ yìí jáde níbi ètò kan eléyìí tí wọ́n fi ń ṣe ìrántí MKO Abiola ìyẹn ní ìlú Èkó. Òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ tó sì ń jó di mímọ̀ nígbà tí ó ń bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀. Lẹ́kan òun náà ló sọ̀rọ̀ léde tó jó di mímọ̀ wípé ọ̀rọ̀ tí Babangida eléyìí tí ó sọ tó fi wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ níta gbangba tó sì jó di mímọ̀ wípé bàbá àwọn òun náà ló jáwé olúborí. Ọ̀rọ̀ yìí bí ìgbà tí èèyàn bu òróró òtura síbi tí ń tààyàn látijọ́ yìí ni ó ní láti ìgbà tí àwọn ti dé láti orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ni àwọn ti ń ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn tí ó jẹ́ aṣojú fún IBB tó sì jẹ́ pé níkọ̀rọ̀ òun náà ni ó ti máa ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí àwọn wá gbọ́ wípé ó wá sí ìta gbangba ó ti ájó di mímọ̀, kódà ó kọ sínú ìwé rẹ̀ eléyìí tí ó gbé jáde wípé MKO ló jáwé olúborí lọ́dún 1993 tó sì tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó sì jẹ́ pé ọdọọdún gan iná ni Ibrahim Babangida ló fi máa ń ṣe eléyìí tó sì jẹ́ pé ìmọ̀ ń ràn yàn wá níbi ètò eléyìí táwọn máa ń gbé kalẹ̀ fún ètò àkànṣe ìyẹn fún Abiola. Ó ní kó tó dìgbà yìí ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ eléyìí tí máa ń tọrọ tẹ́lẹ̀ kọ̀ọ̀rọ̀ ni tó sì jẹ́ pé máa ń sọ ní gbogbo ìgbà tó sì jẹ́ pé tí wọ́n bá jáde sí gbòòrò kò ní sọ ìyìn tó ti sọ pé ẹ má bínú kò ní lè sọ ní gbòòrò. Ó ní ṣùgbọ́n lásìkò tá a wà yìí nígbà tí Babangida tó ti wá ṣe bọ́mọ ọkùnrin ṣe ń ṣe tó ti tọrọ ìdáríjì tó sì ti àti ọsùn pé Abiola olójáwé olúborí. Ẹ wo bí ìgbà tí èèyàn bu òróró òtura síbi tí ń ta àwọn lẹ́sẹ̀ láti ìgbà yìí ni. Ìròyìn ọ̀hún ó gùn, ìwé ìròyìn Vanguard òun ló kọ tẹ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀. Nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí tó jáde wá láti inú ìròyìn ọ̀hún o ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ ọmọlúàbí. Kọ́lọ́run kó gbà wá kó sì máa fi ìṣọ́ rẹ̀ àti ààbò rẹ̀ kó máa fi ṣọ́ wa o. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ṣàdédé ṣubú lulẹ̀ ni arákùnrin ọ̀hún ló bá tẹrígbàsọ o. Iléeṣẹ́ tó ń rí sí ètò ààbò títí ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn àwọn Àmọ̀tẹ́kùn ni wọ́n ti fi ohùn léde o tí wọ́n sì ṣàlàyé pé ọ̀kan lára àwọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Sheriff Ògúndìran ni àwọn gbọ́ wípé ó ṣubú ní ilé rẹ̀ nígbà tó ń ta mọ́ra láti lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n nígbà tí wọ́n fi gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ẹlẹ́kọ̀ọ́run ló padà polówó. Ó juwọ́ sí ilé ayé wípé òun ò bá àwọn ará ayé tọwọ́ bọmi ní alákejì mọ́ wípé èrò ọ̀run ló kù o tí òun yóò máa bá kọwọ́ bọmi. Nínú ọ̀rọ̀ rẹ̀ agbẹnusọ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn Yusuf Ìdòwú òun ni ó kópa níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú àwọn oníwèé ìròyìn lánàá Ọjọ́bọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé fún àwọn oníwèé ìròyìn wípé arákùnrin tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Sheriff Ògúndìran tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ló ṣàdédé ṣubú lulẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n ó fi du ẹ̀mí rẹ̀ àkùkọ padà kọ lẹ́yìn ọmọkùnrin. Ìdòwú tẹ̀síwájú pé arákùnrin náà ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀gá tí wọ́n fi sí igun kan ní igun títí ìlà ọ̀ràngún. Níbẹ̀ ni ó ti ń ṣe bí ọ̀gá
tí ó sì ń ṣiṣẹ́ ọ̀hún bó ṣe tó àti bó ṣe yẹ, ṣùgbọ́n ìròyìn tí àwọn gbọ́ ni wípé ó ṣubú ní ilé rẹ̀ tó sì padà tẹrígbàsọ. Nínú ọ̀rọ̀ ìkẹ́ni ìbánikẹ́dùn èyí tí ẹni tó jẹ́ akẹ́tọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ náà Ọ̀gbẹ́ni Adékúnlé Owóyẹlé ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn bá àwọn mọ̀lẹ́bí ará ọ̀rẹ́ àwọn bá wọn kẹ́dùn kí Ọlọ́run kó tẹ̀ sí afẹ́fẹ́ rere. Ìwé ìròyìn Punch ló punch ìròyìn ọ̀hún jáde o, ẹ lè yẹ̀ wò nínú rẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà. Níbẹ̀ ni ààrẹ Bọ́lá Tinubu ló ti jó di mímọ̀ wípé òun ò gbálérò láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè ẹlẹ́gbẹ́ òṣèlú kan. Ààrẹ Bọ́lá Tinubu náà ló ti sọ̀rọ̀ jáde lánàá òde yìí tó sì ń jó di mímọ̀ wípé kò sí oore kankan eléyìí tí ẹgbẹ́ òṣèlú kan tó lè ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà bí kò sí pé èbù ẹ̀yìn òun náà ni yóò mú bá o. Ààrẹ òun náà ló sọ̀rọ̀ yìí nígbà tí àwọn kan tí wọ́n ń sọ̀rọ̀ léde tí wọ́n sì ń jó di mímọ̀ wípé inú ìbẹ̀rùbojo òun náà ni àwọn ìkàn nínú ẹgbẹ́ òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà wà nítorí pé ààrẹ ló ti ń gbìmọ̀ràn láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó jẹ́ ẹlẹ́gbẹ́ òṣèlú kan. Nígbà tí ààrẹ ń sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ tó ti ń fi kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kú ọdún òmìnira àwarawa ìyẹn lánàá òde yìí nílùú Àbújá, níbẹ̀ ni ààrẹ Bọ́lá Tinubu ló ti jó di mímọ̀ wípé ẹ wò ó lóòótọ́ àwọn rí pé àwọn ẹgbẹ́ alátakò tó wà lórílẹ̀-èdè yìí níṣe ni wọ́n ti ń bọ́rẹ̀lẹ̀ tí wọ́n sì ń wọnú omi tí ń gbé wọn lọ sẹ́yìn. Ó ní lóòótọ́ ó jẹ́ ń tó ń dùn máwọn ẹnu torí pé ìtọ̀ ẹ̀wọ̀n ní màálù eléyìí tó yọké ìdùnnú alápatà ní orí, ṣùgbọ́n ẹrù tí àwọn kan wá sọ pé ń ba àwọn wípé ó ṣeé ṣe ò kí ẹgbẹ́ òṣèlú kan kó máa tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kò sí ń tọ́jọ́ òun ṣá máa ronú kí ẹgbẹ́ òṣèlú kan kó máa tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń wò yìí kò sí ń tó dáa tó kéèyàn ó rí àwọn tí ń sọ pé ẹgbẹ́ òṣèlú kan kò dáa. Ó ní láti ẹ̀yìn wá tóun ti wà lásìkò tóun wà yìí àti lọ́jọ́ ọ̀la gan òun ò rórí wípé orílẹ̀-èdè Nàìjíríà ó gbọ́dọ̀ wà nínú ẹgbẹ́ òṣèlú kan nítorí pé orílẹ̀-èdè tó bá nílò ìlọsíwájú ó gbọ́dọ̀ ní ẹgbẹ́ òṣèlú lọ́tún lọ́sì. Ó ní wọ́n á sọ pé ẹgbẹ́ òṣèlú kan wọ́n tẹ̀rì sínú omi. Ó ní kò sí tó kan àwa o, àwọn ní ẹ̀mọ̀gbà tí wọ́n kán lumi láì ṣe pé wọ́n mú ajẹ̀ léyìí tí wọ́n fi máa wa omi lọ́wọ́. Ó ní ká ẹ máa wò ó láti ìgbà tí mo ti ń ṣe òṣèlú tọ̀dọ̀ tèmi. Ó ní ẹ wò ó èmi ò fìgbà kan wórí wípé èmi ò máa wá dúró pé ẹgbẹ́ tèmi nìkan òun náà ló gbúdọ̀ wà. Ó ní kò sí ń tọ́jọ́ bí ó sì pé àwọn tí ń sọ̀rọ̀ yìí wọ́n kàn ń sọ̀rọ̀ láti máa fi da ọkàn àwọn èèyàn tó wà ní gbòòrò ni o. Ẹgbẹ́ òṣèlú kan kò lè wà lórílẹ̀‐èdè Nàìjíríà kò sì sí ń tọ́jọ́. Ìwé ìròyìn Vanguard òun náà ni Bọ́lá Tinubu ló ti ń sọ̀rọ̀ ìdánilójú ọ̀hún. Nínú ìwé ìròyìn Punch náà ni mo ṣì wà. Ìpínlẹ̀ Ògùn àwọn arábìnrin kan 5 ní iléeṣẹ́ ọlọ́pàá ti sọ sí akóló wọn báyìí nítorí pé wọ́n lọ́wọ́ nínú ìṣekúpani arábìnrin kan tóun náà jẹ́ òǹtajà. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ní Ifọ̀ ni wọ́n ti fi ohùn léde o, èyí tó jáde láti ẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún SP Kamaldeen Ọlábísí. Ó jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn kọ̀lọ̀rọ̀sí àdúgbò kan tí wọ́n jẹ́ obìnrin tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa arábìnrin kan tóun náà jẹ́ òǹtajà ní ọjà kankan náà ni wọ́n jọ wà ní ọjà Ifọ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Arábìnrin tí wọ́n ṣekúpa yìí òun ni wọ́n pe orúkọ rẹ̀ ní arábìnrin Blessing Ese. Nínú ọ̀rọ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọlábísí ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti fi páńpẹ́ ọba mú àwọn kọ̀lọ̀rọ̀sí àdúgbò tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani yìí èyí tó wáyé ní ọjà Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní arábìnrin Blessing Ese òun ló kọ̀ láti fún àwọn ọmọ ìṣọ̀tà kan ní owó kan tí wọ́n ń béèrè ní ọwọ́ rẹ̀ ní ọjọ́ Ẹtì kan ni wọ́n ní kó mú owó wá. Òun bá ní owó fún kíni kí ni mo tà fún yín kí lẹ rà lọ́wọ́ mi tí ẹ ó fi máa béèrè owó. Ṣùgbọ́n ejò ọ̀rọ̀ ọ̀hún ó lọ́wọ́ nú. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà wọ́n wà ń ké sí ti kérétekèrè àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn àti àwọn olùtajà tó fi mọ́ àwọn olùgbé wípé tí ọ̀rọ̀ kan bá ń bí wọn nínú tàbí tí nǹkan kan tí ó bá ń jà ràyìn nínú ọkàn wọn kí wọ́n má ṣe mú òfin lápò ara wọn tàbí kí wọ́n má ṣe jà kí wọ́n wá sí ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá láti fi ẹjọ́ sùn tí àwọn ó sì fi páńpẹ́ ọba mú ẹnikẹ́ni tó bá ti hùwà ìbàjẹ́.
nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn kò ní gba nǹkan tó ní í ṣe pẹ̀lú ìwà ìbàjẹ́ láyè lọ́wọ́ ẹnikẹ́ni. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n fi páńpẹ́ ọba mú àwọn obìnrin 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani obìnrin òǹtajà kan ní ìpínlẹ̀ Ògùn. Ìwé ìròyìn Punch ló punch ìròyìn ọ̀hún jáde, ẹ lè yẹ̀wò nínú ẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà. Níbẹ̀ ni Obi ló ti sọ̀rọ̀ tó sì ń tako ìṣèjọba Bọ́lá Tinubu látàrí bó ṣe ní ìṣèjọba yìí ó mọ̀ burúkú jáì láàrin ọdún méjì eléyìí tí ó ti wà lóróyè látàrí bí a ṣe ń ṣe ayẹyẹ ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè wa Nàìjíríà. òun náà ni ẹni tí ó jáde dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 Peter Obi òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ tako ìṣèjọba eléyìí tó wà lóróyè yìí tó ń jẹ́ òdì mímọ̀ wípé ìṣèjọba yìí ó ti wá lágbára báyìí láàrin ọdún méjì eléyìí tí ó ti wà lóróyè. àwọn igun kan eléyìí tí wọ́n pera wọn ní Peter Obi Media Reach POMR náà ni wọ́n sọ̀rọ̀ jáde tí wọ́n sì ń jẹ́ òdì mímọ̀ wípé ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra òun náà ló sọ̀rọ̀ léde o ìyẹn fún ìṣèjọba àwarawa eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe àyájọ́ rẹ̀ lánàá tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé lórí òun o tí wọ́n bá ní kóun ó sọ̀rọ̀ nínú ìṣèjọba eléyìí tó wà lóde ìṣèjọba yìí nǹkan mọ̀ ti kúrò láti burúkú tó sì ti bọ́ sí burújà ẹni ẹ̀ máa wo ìyà àjẹbánu ọmọ pọ̀ wọ́n ní ètò ọrọ̀ ajé eléyìí ó ti fẹ̀gbẹ́ wọ̀n gírí ètò ààbò ẹ ti ẹ̀ mọ́ débẹ̀ hùn ó ní gbogbo àwọn nǹkan eléyìí tí ààrẹ tó ń ṣe látìgbà tó ti dóróyè bí ìgbà tí ó kàn ń fi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú ságoni ó nítorí pé orílẹ̀-èdè yìí ó ti á wá wà ní ipò kò yé ń tó mọ́. nígbà tí ó ń sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àwọn àjọ POMR Ibrahim Umaru ó sọ̀rọ̀ tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé ẹ wo gbogbo pé ààrẹ nǹkan rìn káàkiri láàrin ọdún méjì tó o bá wà ń bí lónìí yóò wà ń bí lọ́la ó ní gbogbo eléyìí ẹ kó fi mójútó orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ kí ààrẹ ó máa tọ̀ látòrí ibi tó ti bẹ̀rẹ̀ débi ó parí sí nígbà tí ààrẹ tó bá lọ gbogbo àwọn ìpínlẹ̀ eléyìí tí ó wà lórílẹ̀-èdè yìí tó bá ti á wá débẹ̀ tán yóò ti rí pé ìyà ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin ẹ má gbàgbé o látìgbà tí ààrẹ ti dóróyè ó ní ìrìn àjò tó jẹ́ ti ilẹ̀ òkèrè eléyìí tí ó lé ní 30 òun làárẹ̀ ti lọ kódà ààrẹ ti lo ọjọ́ eléyìí tí ó jẹ́ 150 níye òun náà ni ààrẹ ni ó ti lò níta tó sì ti jẹ́ pé tó bá jẹ́ pé bí ààrẹ ṣe ń káàkiri àwọn orílẹ̀-èdè àgbáńlá ayé kọ̀ọ̀kan fi ọjọ́ méjì kó fi sílẹ̀ lórílẹ̀-èdè yìí kó máa tọ̀ àwọn ìpínlẹ̀ káàkiri lórílẹ̀-èdè yìí yóò mọ ibi tí ara àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó kù sí nǹkan máa ń ṣe àwọn èèyàn wọn mọ̀ kéésì tá a mọ̀ ní. ó wájú òdì mímọ̀ wípé ìṣèjọba àwarawa tá a wá là ń ṣe àyájọ́ rẹ̀ yìí ó ní òun fẹ́ jẹ́ kí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu kó wo ti ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ náà lórílẹ̀-èdè yìí ṣùgbọ́n tó ti dolóògbé Umaru Yar'Adua tó sì jẹ́ pé ìṣèjọba eléyìí tí Umaru Yar'Adua tó ṣe ń gbà náà ìṣèjọba kémi ó jẹ kí ìwọ ó jẹ káwọn aráàlú kan gbádùn ní ó ní ṣùgbọ́n ká máa fò káàkiri ká wá máa lọ lọ́tún lọ́sì ó léléyìí bí ìgbà tó jẹ́ pé èèyàn ò mọ táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ òun náà ni ó léléyìí ọ̀dẹ̀ lágbàá pọ̀ ìwé ìròyìn Nigerian Tribune ọkọ̀ pọ̀ o ṣùgbọ́n tẹ́ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ mú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní. jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà báyìí ìgbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀. Chief Rafiu Gbọ́lágadé Òkunlọ́lá. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Chief Rafiu Gbọ́lágadé Òkunlọ́lá Abíọ́lá kejì aláṣẹ àti ìlú Ìṣíà Òkè-Ò wọ́n fi àsìkò yìí kí gbogbo Ìṣíà lápapọ̀ lọ́kùnrin àtobìnrin kú àmójúbà ọdún ẹ̀sán ọdún àbáláyé ìlú Ìṣíà eléyìí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 22 on the 22 oṣù kẹfà ọdún tí a wà yìí tí yóò sì parí ní ọjọ́ 28 on the 28
oṣù kẹfà ọdún tí a wà nínú rẹ̀ yìí gbogbo aláṣìá Abíọ́lá wọ́n á pe tolórí àtẹlẹ̀mù láti péjọ síbi ayẹyẹ ọdún ẹ̀sán eléyìí tí yóò wáyé ọ̀hún. Wọ́n ti fi àsìkò yìí kí gbogbo wa kú ọdún o wípé ọ̀pọ̀ rẹ̀ òun náà láṣẹ lókè èèpẹ̀. Olùkéde High Chief Rafiu Gbọ́lágadé Òkunlọ́lá Abíọ́lá kejì aláṣẹ àti ìlú Ìṣíà Òkè-O. ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Nínú ìwé ìròyìn News Across Nigeria ni mo ti rí ìròyìn títí ọwọ́ mi yìí tí ó jáde láti inú ìwé ìròyìn Across Nigeria News. Ọmọ bíbí Òkè Ògùn ó tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ lọ́wọ́ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ojúlówó ọmọkọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fi àná òde yìí kéde oríṣiríṣi àwọn ojúlówó ọmọkọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ẹni àyẹ́sí tó fi mọ́ àwọn ènìyàn pàtàkì tí wọ́n fi oyè lóríṣiríṣi tí wọ́n fi dá lọ́lá. Lára oyè ọ̀hún ni CON àti GCON gẹ́gẹ́ bí ohun tí oríṣiríṣi àwọn ìwé ìròyìn ilé wa tí wọ́n fi léde. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n fi ọ̀kan lára àwọn ọmọ Òkè Ògùn pàápàá jùlọ ìlú Òkè-O ọ̀jọ̀gbọ́n nínú àwọn ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Gbádégẹṣin wọ́n fi oyè ọ̀jìmì àti ọ̀kan pàtàkì ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi oyè ọ̀hún dá bàbá ọ̀hún lọ́lá. Ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Gbádégẹṣin ni ó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì àti ẹni tí ó máa ń sọ̀rọ̀ nípa ètò ìṣèjọba àwarawa àti ẹni tó ní ìmọ̀ lóríṣiríṣi. Oyè tí wọ́n fi dá bàbá òun lọ́lá òun ni CON ìyẹn Commander of the Order of Nigeria. Wọ́n lára àwọn ènìyàn tí wọ́n tún fi oyè dá lọ́lá òun ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, ọ̀jọ̀gbọ́n Ọlátúnjí Dáre pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn oníwèé ìròyìn àti àwọn alẹ́nulọ́rọ̀ nínú kágbóhùn sórí afẹ́fẹ́. Lára àwọn láti rí Kúnlé Ajíbádé, àrí Nosa Igebo pẹ̀lú Dàpọ̀ Olúwayọ̀mí pẹ̀lú Báyọ̀ Ọ̀nànúgà pẹ̀lú Ayọ̀ Ọbẹ̀, Dáre Babarímisá pẹ̀lú Bishop Matthew Hasan Kúkà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n fi àwọn oyè yìí sọrí. Ìwé ìròyìn Across Nigeria News ló kọ ìròyìn ọ̀hún jáde, ẹlẹ́mùkẹyẹ̀wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni eléyìí ló ti jáde ò tí ìròyìn sì gbé pé kò sẹ́ni tí ó kọjá àṣìṣe. Òun náà ni ìròyìn eléyìí lọ́jẹ̀ mọ́ ò níbẹ̀ ni iléeṣẹ́ ààrẹ òun ni wọ́n ti ń tọrọ ìdáríjìn lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ mọ̀lẹ́bí bàbá Fáṣọ̀rántì àti Madunago gẹ́gẹ́ bí wọ́n ṣe fi orúkọ wọn níbi àmì ẹ̀yẹ tó sọ̀hún. Wọ́n ní abẹ́ àwọn tí wọ́n ti dolóògbé òun ni wọ́n fi orúkọ wọn sí tẹ́lẹ̀ tí wọ́n sì sọ pé àṣìṣe ni o. Àwọn méjèèjì táwọn sọ yìí wọ́n wà láyé. Iléeṣẹ́ ààrẹ òun náà ni wọ́n ti sọ̀rọ̀ léde tí wọ́n sì ń jẹ́ ó di mímọ̀ wípé àṣìṣe wà nínú àwọn ìwé àwọn tí àwọn gbé jáde wípé wọ́n fẹ́ fi àmì ẹ̀yẹ dá lọ́lá ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní nínú àwọn tí wọ́n kéde ìyẹn lẹ́nu ààrẹ lánàá òde yìí níbi ayẹyẹ tá a fi ń ṣàmì ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Òun náà ni wọ́n ti fi orúkọ àwọn àgbààgbà orílẹ̀‐èdè Nàìjíríà méjì kan tí wọ́n fi orúkọ wọn sí abẹ́ àwọn tí wọ́n ti dolóògbé. Ẹni àkọ́kọ́ òun náà ni Pa Ruben Fáṣọ̀rántì tó jẹ́ aṣíwájú Afẹ́nifẹ́re àti dókítà Edwin Madunago eléyìí tí wọ́n fi orúkọ wọn sí abẹ́ pé àwọn méjèèjì wọ́n ti dolóògbé nígbà tí ọ̀rọ̀ jáde láti ẹnu ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ààtò Báyọ̀ Ọ̀nànúgà. Nígbà tó ń jẹ́ ó di mímọ̀ lánàá òde yìí ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé àwọn méjèèjì eléyìí tí wọ́n kéde wípé abẹ́ àwọn tí wọ́n ti dolóògbé ní ẹ̀wà wọ́n láwọn méjèèjì wà láyé o tí wọ́n sì ń jẹ kà nínú ọ̀rọ̀ eléyìí tí ó jáde. Òun náà ni wọ́n ti jẹ́ ó di mímọ̀ pé kó tó di àsìkò yìí òun náà ni wọ́n ti kéde àwọn méjèèjì sí abẹ́ àwọn tó jẹ́ pé wọ́n ti dolóògbé. Ṣùgbọ́n nígbà tí ìròyìn ọ̀hún jáde òun náà ni àwọn mọ̀lẹ́bí sọ pé
ṣé wọ́n máa ń pa èèyàn láì ṣe pé èèyàn ti jáde láyé ni ọ̀rọ̀ yìí náà ló wá kan iléeṣẹ́ ààrẹ lára tí wọ́n sì tọrọ ìdáríjì pé ó jẹ́ ní tó bani lọ́kàn jẹ́ wípé farabalẹ̀ wo nǹkan yìí dáadáa a sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jáde tí wọ́n sì ṣe àtúnṣe ọ̀hún àwọn fi àsìkò yìí sọ pé àwọn méjèèjì eléyìí tá a dọ́kọ̀ yìí Pa Ruben Fásọ̀rántì àti Baba Edwin Madunagu ó ní àwọn méjèèjì wọ́n wà láyé o a sì dúpẹ́ wípé ọ̀rọ̀ tá a sọ ó yé yín. Ọ̀nánúgà òun náà ló sọ̀rọ̀ ọ̀hún ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ. nínú ìwé ìròyìn tí ó tẹ̀ mí lọ́wọ́ yìí òun ni àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ shipholding ni wọ́n ti tẹ́ pẹpẹ ìyìn àkànṣe o fún ọba dániwáyé èyí tí wọ́n fi sọrí ìlàjì ọdún hallelujah hosanna ògo ìyè ni ó gba ẹnu wọn kan o tí wọ́n sì ń jó sí ọlọ́run elédùmarè lọ́rùn. Àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ shipholding ni wọ́n kórajọpọ̀ sí ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara èyí tí wọ́n fi sàmì àti èyí tí wọ́n fi sọrí ìyìn tó ní ṣe pẹ̀lú ìdajì ọdún láti fi ọpẹ́ fún ọlọ́run elédùmarè lórí iléeṣẹ́ ọ̀hún àti láti tún dúpẹ́ lórí gbogbo àwọn òṣìṣẹ́. Ìtẹ́pẹpẹ ìyìn àti orin ìyìn yìí òun ni wọ́n ṣe nínú gbọ̀ngàn kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Palace of Praise èyí tó wà ní Ọlọ́run ṣògo ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Nínú ọ̀rọ̀ ìyàwó olùdásílẹ̀ àti alága fún iléeṣẹ́ shipholding olùṣọ́ àgùntàn àti arábìnrin Bùkọ́lá Olùsànyà Ọlátúndé Ọládòkun wọ́n fi ọpẹ́ fún Ọlọ́run Elédùmarè lórí gbogbo àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè fún ààbò rẹ̀ lórí gbogbo àwọn òṣìṣẹ́ àti iléeṣẹ́ ọ̀hún pẹ̀lú àgbáríjọpọ̀ àwọn ènìyàn tó wà ní abẹ́ wọn. Nínú ọ̀rọ̀ alága àti olùdásílẹ̀ shipholding wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe mú gẹ́gẹ́ bí ojúṣe láti lè kópa níbi àkànṣe ìyìn yìí àti láti dúpẹ́ fún Ọlọ́run aláàánú lórí àánú rẹ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ náà. Ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ shipholding olùṣọ́ àgùntàn àti ọ̀mọ̀wé Ọlátúndé Ọládòkun wọ́n jẹ́ kó di mímọ̀ wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa gbàdúrà fún àwọn olóṣèlú wa àti àwọn aládarí wa nítorí wípé ìwà jẹbánu kó tó lè di ohun tí yóò di ohun àfìsẹ́yìn tí egun fi sọ. Gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó ní ojúṣe pàtàkì láti ṣe. Olùṣọ́ àgùntàn Ọlátúndé Ọládòkun wọ́n ṣe àtẹnumọ́ rẹ̀ wípé gbogbo wa la ní ojúṣe láti ṣe bẹ́ẹ̀ ni àsìkò ti tó báyìí fún gbogbo àwọn ẹlẹ́sìn Kristẹni láti wọ inú òṣèlú lọ láti darapọ̀ mọ́ òṣèlú kí àwọn náà kí wọ́n lè kópa bẹ́ẹ̀ ni kí wọ́n lè jọ fọ ìjọba àti ìṣèjọba orílẹ̀-èdè yìí ká lè jọ fọ́ mọ́ bẹ́ẹ̀ ni kí àwọn ènìyàn àwọn ará ìlú kí wọ́n ṣọ́ra o nípa à ń gba owó lọ́wọ́ àwọn olóṣèlú nítorí pé tí ẹnu bá ti jẹ ojú yóò tì tí wọ́n bá gba èèlò kan lọ́wọ́ àwọn olóṣèlú wọn ò ní lè bá irú olóṣèlú bẹ́ẹ̀ wọn ò ní lè bá sọ òtítọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀rí ọ̀rọ̀ múlẹ̀ nínú ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìwé nínú Bíbélì. Wọ́n sọ ọ̀rọ̀ yìí ilẹ̀ sì kún bẹ́ẹ̀ ni wọ́n tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé àwọn sì tún dúpẹ́ bẹ́ẹ̀ ni inú àwọn dùn lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ Ọlọ́run alààyè tí wọ́n kópa níbi ètò náà láti ọ̀nà jíjìn rere tí ọ̀kan ọ̀jọ̀kan àwọn òṣìṣẹ́ Ọlọ́run yìí tí wọ́n ti wá láti wá darapọ̀ mọ́ ìsìn àkànṣe èyí tó ní í ṣe pẹ̀lú orin ìyìn. Wọ́n dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Ship Microfinance Bank bẹ́ẹ̀ ni wọ́n dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Ship Microfinance Bank àti àwọn iléeṣẹ́ míì tó kó kínní ọ̀hún sínú lára àwọn ìpínlẹ̀ tí àwọn ènìyàn ti kópa níbi ètò àkànṣe orin ìyìn ọ̀hún. Òun láti rí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Niger ní apá òkè ọya lọ́hùn-ún àti gúúsù orílẹ̀-èdè yìí ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkìtì pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Delta, ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìlú Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́ àti oríṣiríṣi àwọn ìlú káàkiri kọ̀rọ̀kọ́ndò orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n péjú pésẹ̀ síbi ètò àkànṣe orin ìyìn èyí tí iléeṣẹ́ shipholding tí wọ́n fi sọ̀rí
ìlàjì ọdún kí Ọlọ́run kó gba ìyìn àti ọpẹ́ wa ní ìwé ìròyìn ọ̀hún ló ń wí o. Olúwa gbọ́ pẹ́ wa, Olúwa gbà yín wa, ìyọ̀ pé ó máa wò ọ̀ràn. Gbọ́ pẹ́ wa, gba ìyìn wa. Ọlọ́run gbọ́ pẹ́ wa. Gbọ́ pẹ́ wa, gba ìyìn wa. Ó lágbà ó hẹ́ lánàá ẹ tó bá follow YouTube page ó rí bí àwọn èèyàn ṣe ń jó ó ta lẹ́nu tí wọ́n ń kùlù bọ́ọ̀dì. Lóòótọ́ èlùbọ́ ń bẹ́ ń bi tó wíhun ìwọ ló wí bẹ́ẹ̀ o èlùbọ́ ń bẹ́ ń bi tó wíhun níbo tó wí tó wí. tán kùlù bọ́ ẹ̀yìn ẹ̀ tó kù bá ló ń wá ẹ̀ tó kù bá ló ń wá. èlùbọ́ ń bẹ́ ń bi èèyàn lè fi èlùbọ́ ọbẹ̀ jẹ ká. Dáadáa ó lè fi jẹ ká. Lóòótọ́ ó lè fi jẹ ká. ọbẹ̀ wo ló wá fi jẹ. Ọbẹ̀ wà ń bẹ. Lóòótọ́. Ó lè rí ti. Ọbẹ̀ elépo àbọ̀bẹ̀ lómi. Méjèèjì. Sábà fomi nìkan ṣe bẹ́ẹ̀ ni. Wo tí wọ́n bá ra ọmú. Bọ́bẹ̀ o ti spoil. Tí wọ́n bá ra ọmú. O ti spoil. O jókòó kabẹ̀. O ti spoil. Ó ń dákọ̀ èlùbọ́ kí ló pé ní. Mo sọ pé wọ́n ń kùlù bọ́ àmàlà. Èlùbọ́ kí ló pé. Èlùbọ́ ọkà. Tó wí. Ó tún wí kí n tún wí ẹni tí ó kò bá ní wá ó ti sẹ́ẹ̀tì kámẹ́rà sí mi lójú kí n tún wí. Ibi kan ẹ wò ó nínú ìwé ìròyìn Vanguard ó náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni gómìnà Enoch ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wò ó èmi tí mo gbé erin lérí mi tún gbúdọ̀ mọ́ fẹsẹ̀ ta ìrẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ó ní èmi erin lèmi máa ń lè ajá kan ò lè dá mi dúró gómìnà Enoch òun náà ló sọ̀rọ̀ ọ̀hún ẹni tó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Akwa Ibom olùṣọ́ àgùntàn Umo Enoch òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ tó sì ti fi léde o wípé bóun ṣe wà yìí lórí ọ̀rọ̀ pé àwọn kan wọ́n sọ̀rọ̀ pé òun kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ó ní gbogbo tí ń sọ wọ́n gbọ̀n kan ń sọ ní sẹ́rẹ́ mi bí mo ṣe wà yìí èmi erin mò ń lé lọ́ọ̀kan èmi ò lè máa wo ajá kan eléyìí tí ń gbó lẹ́gbẹ̀ẹ́ kan o gómìnà òun náà ló sọ̀rọ̀ látàrí bí ó ṣe dé sí orílẹ̀-èdè Nàìjíríà láti orílẹ̀-èdè France tó ti lọ fi ìpàdé kan tí àwọn ìṣọ̀kan àgbáyé eléyìí tí wọ́n ṣe nígbà tí gómìnà tí ó máa sọ̀rọ̀ ó níṣẹ́ rí ìgbésẹ̀ eléyìí tí òun gbé láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ó ní kéé máa ṣe torí tòun nítorí tiyín mọ̀ ní ẹ̀yin èèyàn Akwa Ibom torí yín ni nítorí pé tó bá jẹ́ pé torí tèmi ni kò sí nǹkan tí mo fẹ́ lọ ṣe nínú ẹgbẹ́ òṣèlú APC ó wá ní àwọn kan wá ń sọ̀rọ̀ jáde wípé èmi ò torí pé n tí ń jẹ ni mò ń wá káàkiri ni mo fi lọ sínú ẹgbẹ́ òṣèlú ó ní rárá o kò sí ń tọ́jọ́ èmi tó jẹ́ pé torí yín ni mo fi lọ nú ẹgbẹ́ òṣèlú APC ẹ máa wò tó bá jẹ́ pé a dúró lórí ìṣọ̀kan eléyìí tí ẹgbẹ́ òṣèlú ti ń ṣe ẹjẹ́ àwọ̀ ẹgbẹ́ òṣèlú APC ìṣọ̀kan àti ìlọsíwájú òun náà ni ó ń wá lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní àwọn kan ìròyìn eléyìí tí òun wá ń gbọ́ nígboro ayé òun náà ni pé òun lòun wá torí àjẹbánu àti àjẹrákábá òun náà ni òun fi lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ó ní tá ń wí bẹ́ẹ̀ èmi tó jẹ́ pé erin mò ń lé ajá tí ń gbó èmi ò mọ̀ fétí ibẹ̀ ìfi gbọ́ ọ̀rọ̀ kankan ó wá ń ṣe ọ̀rọ̀ ìdánilójú nígbà tí wọ́n sọ̀rọ̀ ìdánilójú fún àwọn ará àti olùgbé ìpínlẹ̀ Akwa Ibom oúnjẹ òdì mímọ̀ wípé ẹ wo ẹ̀yin ẹ lọ sùn kẹ́ ẹ mọ̀ hanrun nítorí pé lásìkò tá a wà yìí ìṣèjọba eléyìí tí òun ń ṣe yìí òun ó mọ̀ gbé ìpínlẹ̀ Akwa Ibom òun ó gbé lọ sí àwọn bíi ìpele eléyìí tí ó tún kàn nítorí pé tẹ́ ẹ bá wo ojú òpópónà ẹ rí i pé ńgbà tí òun ò fi dóróyè àwọn bíi kòtò jásí gẹ́gẹ́lé òun náà ni wọ́n fẹ́ pọ̀ lójú àwọn òpópónà ó ní kódà lásìkò tó ń wà ìfúnra àwọn lòun ń wakọ̀ òun sì ti rí i pé àwọn kòtò ọ̀hún ó ní gbà tóun bá ti débi tí kòtò wà ojú lọ́gán lòun ọmọ sọ fún wọn pé ẹ lọ ṣe ojú òpópónà báyìí nítorí pé òun lòun ń wakọ̀ ẹni tí bá ń wà tó jẹ́ pé òun jókòó sẹ́yìn ó ṣeé ṣe kó má jẹ́ kóun mọ̀ wípé kòtò wà níbì kan ó ní ṣùgbọ́n òun bóun ṣe wà yìí òun pẹ̀lú ìlànà eléyìí tí Ọlọ́run tí ó fi kọ́ òun láti máa jẹ́ pé òun ó mọ ibi tí orí ti ń ta àwọn ọmọ ìpínlẹ̀ tòun ó ní gbogbo ẹ̀ òun náà ni òun sì ń mú ṣe ò tó sì jẹ́ pé ìṣèjọba òun fún ìtòun ṣe tóun fi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kò sí nǹkan kan tó fà á bí ò ṣe torí tiyín nẹ̀ ìwé ìròyìn Vanguard òun ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn yìí bẹ́ẹ̀ ni ọ̀kan ọ̀jọ̀kan ìwé ìròyìn àgbáyé òun náà kọ ìròyìn yìí o iléeṣẹ́ ọlọ́pàá
wọ́n ti fi páńpẹ́ ọba mú ìyàwó ọ̀sìngín kan tí wọ́n kẹ́fìn wípé ó ṣe ikú pa ọkọ rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìgbéyàwó. Ìgbádùn ẹ̀yìn ìgbéyàwó tí wọ́n ń pè ní honeymoon ni wọ́n lọ ṣe o. Iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè India wọ́n ti fi ohùn léde wípé àwọn ti fi páńpẹ́ ọba mú ìyàwó ilé kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó òun àti ọkọ rẹ̀ tí ó sì ti jọ̀wọ́ ara rẹ̀ lọ́wọ́ báyìí fún àwọn tó sì ti wà ní àtìmọ́lé. Ṣáájú ni ẹbí tọkọtaya náà ni wọ́n ti pariwo sí ìgboro ayé wípé àwọn ń wá ọkọ káàkiri o, tàbí wípé wọ́n ti ṣekú pa ni, ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n jí gbé ni kí àwọn ajínigbé yìí kí wọ́n yọ̀ǹda ọkọ. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí láti mọ̀ bóyá wọ́n jí arákùnrin ọ̀hún gbé tàbí wípé ó ti kú. Nínú iṣẹ́ ìwádìí wọn ni wọ́n ti kẹ́fí wípé arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Zoman Raguwasi, òun ni ẹni tó jẹ́ ẹni ọdún márùndínlọ́gbọ̀n ni ó ṣe ikú pa ọkọ rẹ̀ tó jẹ́ ẹni ọgbọ̀n ọdún lásìkò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fàájì ẹ̀yìn ìgbéyàwó tán tí wọ́n ń pè ní honeymoon ní èdè Gẹ̀ẹ́sì. Nínú ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà wọ́n jẹ́ kó di mímọ̀ wípé bí oṣù mẹ́rin ni wọ́n ti ń dájọ́ ìgbéyàwó. Lẹ́yìn ìgbà tí wọ́n sì ṣe ìgbéyàwó ọ̀hún tán nínú oṣù karùn-ún tó kọjá ni wọ́n bá pinnu láti lọ sí àwọn àyè kan níbi tí òkè tó rẹwà tó pọ̀ sí dáradára. Ibi tí òkè tó rẹwà tó pọ̀ sí dáradára yìí ni wọ́n mórílé o, gẹ́gẹ́ bí nǹkan tí àbúrò ọkọ ìyàwó tó fi léde. Ó ní ṣùgbọ́n lẹ́yìn eléyìí àwọn ò gbọ́ ìró ọkọ àti ìyàwó mọ́ kó tó di wípé wọ́n padà gbọ́ ìró òkú rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi arábìnrin tí wọ́n kẹ́fín wípé ó ṣe ikú pa ọkọ rẹ̀ yìí wọ́n ti fi sínú àhámọ́ wọn tó sì ti ń wò kánbó bí òkété inú ayanran. Wọ́n ní lẹ́yìn iṣẹ́ ìwádìí àwọn yóò fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ tí yóò sì jó lamba pa níwájú òfin. Ìwé ìròyìn Punch ló punch ìròyìn ọ̀hún jáde, ẹ lè yẹ̀ wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà. níbẹ̀ ni ìròyìn ti sọ pé kọ́lọ̀ ń ṣàánú ẹni pẹ̀lú àwọn ọmọ eléyìí tó wà níta báyìí. Wọ́n ní ọ̀dọ́mọbìnrin léńjeléńje kan òun náà ni ó mọ̀ ti jí ara rẹ̀ gbé tó sì gbé àbúrò rẹ̀ kan ẹni ọdún mẹ́rin tí wọ́n sì jíra àwọn gbé tí wọ́n sì ń béèrè owó lọ́wọ́ bàbá rẹ̀. Owó eléyìí ti mílíọ̀nù tó tó 50 níye òun náà ni à ń béèrè. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Katsina òun náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ jáde tí wọ́n ní ọmọ léńjeléńje kan ọmọ ọdún 14 òun náà ni ọmọ ti jíra rẹ̀ gbé tó sì jẹ́ pé àti àbúrò rẹ̀ ẹni ọdún 4 òun náà ni ó jí gbé o tó sì wá ń béèrè mílíọ̀nù lọ́nà 50 lọ́wọ́ bàbá wọn. Ẹni tí ó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá DSP Abubakar Sadiq òun náà ló sọ̀rọ̀ jáde tó ń jẹ́ odi mímọ̀ wípé ọwọ́ ti ba àwọn tí wọ́n jọ wà nídìí ọ̀rọ̀ òun nígbà tó fi léde. Ó jẹ́ odi mímọ̀ wípé ọmọ ọdún 14 yìí òun náà ni ó gbé àbúrò rẹ̀ ẹni ọdún 4 pẹ̀lú àwọn 4 míì òun náà ni wọ́n jọ wá pàmò pọ̀ tó sì jẹ́ pé àwọn jọ jí ara wọn gbé tí wọ́n sì kóra àwọn pamọ́. Wọ́n nígbà iṣẹ́ ìwádìí tó ń lọ náà ni àwọn rí àwọn ọmọ ọ̀hún tí wọ́n jọ ṣiṣẹ́ ọ̀hún mú pẹ̀lú ìbọn AK-47 tí àwọn bá ní ọwọ́ wọn. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bí ó ti wí, ó ní 20 oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ yìí òun náà ni àwọn gba ìpè láti ọ̀dọ̀ aláàjì kan, aláàjì Badamasi Bala. Òun náà ni ó pe àwọn o tó sì ń jẹ́ odi mímọ̀ wípé ẹ wo wọ́n ti jí ọmọ ọdún 14 àti ọmọ ọdún 4 wọ́n ti jí hàn gbé o tí wọ́n sì ń béèrè owó tí ó tó mílíọ̀nù lọ́nà 50 kí wọ́n tó lè fi wọ́n lẹ̀. Sadiq ó tẹ̀ wájú ó jẹ́ odi mímọ̀ wípé lẹ́yìn oṣù 4 tí wọ́n ti wà níbi tí wọ́n ti sọ pé wọ́n jí àwọn gbé òun náà ni èyí tó dàgbà nínú àwọn ọmọ ọ̀hún ìyá ọmọ ọdún 14 ọ̀hún òun náà ni wọ́n wá dé. Àwọn kan rí gamboro ni nígbà àwọn rí làwọn bá ń fi ọ̀rọ̀ pò ó nífun pọ̀. Lẹ́yìn èyí náà ni ó wá jẹ́wọ́ o wípé òun lòun dìídì sọ pé kí àwọn kan kí wọ́n bí amọ̀ wípé àwọn ó já wọn gbé o àti òun àtàbúrò òun ẹni ọdún 4. Lẹ́yìn ìgbà tí ń jẹ́wọ́ òun náà ni ó ti wá ka àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ọ̀hún. Àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ọ̀hún náà ni wọ́n ka ọjọ́ orí wọn láàrin ọdún 25 ọdún 19 àti ọdún 16. Òun náà ni àwọn tí wọ́n jọ pàmọ̀pọ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ ọ̀hún. Wọ́n nígbà iṣẹ́ ìwádìí tó wà ń lọ náà ni wọ́n lọ gba ọmọ ọdún 4 ọ̀hún tí wọ́n gbà wọ́n lẹ̀ tí wọ́n kó àwọn ọ̀daràn tí wọ́n wà ń bẹ̀ pẹ̀lú ìbọn AK-47. Jesus, níbo làwọn ọmọ yìí ti rí? Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ròyìn ọ̀hún kọ́lọ̀ ṣàánú wa. Wọ́n kọ Jesus síbẹ̀. Èmi mo fi kún ọmọ 25 years AK-47 níbo ló ti rí?
orílẹ̀-èdè yìí kọlọ́run kó gbà wá. nínú ìwé ìròyìn The Nation ni mo ti fẹ́ mú ìròyìn eléyìí wá ní belenja. ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti mú àfojúsùn Moshood Káṣímáwo Ọláwálé ṣẹ o pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń gbé nípa ìdúródédé ètò ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà. Kashim Shettima ni ó fohùn léde o. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima ni ó ti sọ̀rọ̀ yìí lánàá tó sì ṣàlàyé tó tọ́lẹ̀ lá wípé ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti mú gbogbo àfojúsùn MKO Abiola ó ti mú ṣẹ pẹ̀lú bó ṣe jẹ́ kí ètò ìṣèjọba àwarawa kó dúró tí kinní ọ̀hún tí ò sì tẹ̀tì tí ò wọ́ láti ìgbà tí ààrẹ aṣíwájú tó ti gba ìkòṣàkóso ìjọba gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. nígbà tí Kashim Shettima tó ń sọ̀rọ̀ níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ kan èyí tí wọ́n fi sọrí ètò ìṣèjọba àwarawa ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n irú rẹ̀ èyí tó wáyé ní àná níbẹ̀ ni Kashim Shettima ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórúkọ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé ààrẹ Tinubu ó ń gbìyànjú bẹ́ẹ̀ ni gbogbo àdìsọ́kàn Káṣímáwo Ọláwálé Abíọ́lá òun ni yóò máa múṣẹ pẹ̀lú gbogbo bí Moshood bó ṣe gbìyànjú tó kí ètò ìṣèjọba àwarawa kó lè dúró tí Moshood Abíọ́lá tó sì di ẹ̀mí ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà. fún ìdí èyí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn náà gbé ẹsẹ̀ síbi tí Abíọ́lá tó gbẹ́sẹ̀ sí láti jẹ́ kí ètò ìṣèjọba àwarawa kó dúró bó sì yẹ kó dúró. ó ní tẹ̀ bá gbàgbé Abíọ́lá òun ló jáwé ètò ìdìbò ọdún 1993 èyí tí wọ́n dì ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún náà lọ́hùn-ún ṣùgbọ́n tí kinní ọ̀hún tó padà dé pé wọ́n dojú kinní ọ̀hún bolẹ̀ tí wọn ò sì gbé ìṣèjọba fún un ṣùgbọ́n ààrẹ Tinubu yóò mú àdéhọ́kàn Moshood Abíọ́lá ṣẹ. òun ni Kashim Shettima ni ó fi òun léde o. ìwé ìròyìn The Nation ló de ìròyìn ọ̀hún jáde ẹlẹ́mu kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni wọ́n ní òṣìṣẹ́ ọgbà àtúnirọ̀ kan òun náà ni wọ́n mọ̀ gbìyànjú láti gbẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Zamfara. òṣìṣẹ́ ọgbà àtúnirọ̀ kan Abdullahi Nura òun náà ni wọ́n ti jó di mímọ̀ báyìí wípé ó gbìyànjú ó ń gbìmọ̀ràn láti gba ẹ̀mí ara rẹ̀ ní inú omi adágún kan eléyìí tí wọ́n ń pè ní Gusau Dam. òun náà ni wọ́n sọ pé ó ti gbìmọ̀ràn láti gba ẹ̀mí ara rẹ̀. arákùnrin kan Nura eléyìí tí wọ́n sọ pé ó ṣiṣẹ́ pẹ̀lú ọgbà àtúnirọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n sọ pé wọ́n dòòlà ẹ̀mí rẹ̀ ní àyájọ́ ọjọ́bọ̀ ìyẹn ti àná. òun náà ni wọ́n ti jẹ́ ó di mímọ̀ wípé arákùnrin ọ̀hún òun náà ni ọbẹ̀ lu omi tí wọ́n sì dóòlà ẹ̀mí rẹ̀ látàrí pé kíni wọ́n ní láàárọ̀ kùtùkùtù òun náà ni arákùnrin ọ̀hún ló pe ọ̀kadà kan tó ní kó gbé òun lọ sí Gusau Dam. nígbà tó sì gbé débẹ̀ ojú ọ̀gán òun náà lọ sí bẹ́ẹ̀ ló kán ludò ló sì ṣe jùwà nínú odò. wọ́n ní arákùnrin ọlọ́kadà eléyìí tí ó gbé lọ yìí òun náà lọ bá fi gbé ta láwọn èèyàn ní wọ́n bá yọ abodò ọ̀hún ní wọ́n bá gbé jáde. wọ́n nígbà tí wọ́n gbé jáde ẹ̀mí ó sì wà lára rẹ̀. wọ́n ní ìdí rẹ̀ eléyìí tó fi ṣe nǹkan yìí wọn ò tí ì lè sọ ò ṣùgbọ́n nígbà tí ń lọ ó wọ aṣọ eléyìí tí ó jẹ́ aṣọ ti ọgbà àtúnirọ̀ kódà ìwé ìdánimọ̀ ó wà lápò rẹ̀ tó jẹ́ ti ìjọba. wọ́n ní ṣùgbọ́n nígbà tí wọ́n gbé jáde in tó lè fà á tó fi sọ pé òun fẹ́ kán ludò òun fẹ́ gbẹ̀mí ara òun wọn ò tí ì mọ̀ o ṣùgbọ́n lójú ọgán òun náà ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn MSCC eléyìí tí ó wà ní ìlú Gusau tó sì ń gba ìtọ́jú níbẹ̀. ìwé ìròyìn Nigerian Tribune òun ló kọ o. àyàfẹ́ lẹ́yìn ká fi súnmọ́ àwọn aráalé. yẹ́sìkẹ̀. 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070477064 òun ni ojú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́lù. ìròyìn tá a kà ní ìkànnì wa níbí òun ni ká ẹ bá wa dá sí. èyí tí ẹ bá gbọ́ ní ìkànnì míì níbi tẹ́ ẹ ti jẹun òun ni ká ẹ ti ṣìnwọ́. bẹ́ẹ̀ni 070. àwa ń gbọ́ ròyìn kan ní kínní kan ẹ wá ń dá sí ń bì. ní kútú wẹ̀ǹjẹ. ẹ wá sọ pé bí ilẹ̀ torí pé ẹ ti wọlé ń bì bí ilẹ̀ ti dá sí kò pọ́síbù. 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. pẹ̀lú ẹ káàárọ̀ o ẹ ti wà ń bẹ́ ẹ káàárọ̀ o. hello 070477064
070477064 lójú òpó 070477064 náà lójú òpó tẹ́ fi pè ẹ máa gbìyànjú ẹ̀ bóyá ojú òpó yẹn ni 070477064 lójú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́lù 070477064 ẹ̀lú ẹ kú ojúmọ́ o. Àlọ́ ẹ káàárọ̀ ẹ pé tó. ẹ káàárọ̀ Ọlọ́run ló ṣètò orúkọ yín o. Ààrẹ owó Muftahu láti sẹ́yìn. yes sir ẹ káàárọ̀ sir. Ìjọba ẹ̀fẹ̀ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. àmín. Àwọn ọmọ ọdún 14 tí wọ́n lọ jíra wọn bí àtàbúrò rẹ̀ àtàwọn ọmọ ọdún 16 lọ́jọ́ báwọn ni wọ́n jọ ṣiṣẹ́ yìí. Ẹ̀rí gbélé ìtúlágbára àwọn ọmọ kéékèèké. Níbo ni wọ́n ti rí irú làákàyè báyìí tí wọ́n fi lọ jíra wọn gbé pamọ́ tí wọ́n béèrè owó lọ́wọ́ bàbá wọn. Kí ó kálukú wa ká kọ́ ọmọ wa ní ẹ̀kọ́ tó dáa. Ká tọ́ àwọn ọmọ wa sọ́nà tó dáa kí wọ́n lè bá a fún wa nísìnyí. Àwọn ẹ̀rọ ìjọba gbogbo ògbésẹ̀ tó bá yẹ kí wọ́n gbé lórí àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ yìí ni kí wọ́n gbé kí wọ́n sì ṣèwádìí wọn. Ìyàtọ̀ bá tọ́ láti ti jẹ wọ́n kí wọ́n ti jẹ wọ́n. Ọlọ́run ní jẹ́ kí Nàìjíríà bàjẹ́ o. àmín ẹ ṣé o 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí 070477064 ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ o. Ẹ kú ojúmọ́ o. ojúmọ́ ni o. Ẹ káàárọ̀ o. àdúpẹ́ Àpéto. Ọlọ́run ló ń ṣètò. Ọlọ́run ní jẹ́ bàjẹ́ o. àmín o. àmín. Orúkọ tèmi ni Mr. Balógun láti Àsùnnára. nílùú wo. Ọlọ́run ọbẹ̀ ní Ṣakí. Àsùnnára à ń gbọ́ yín sà. à ń gbọ́ yín sà. Àsùnnára ní Ṣakí. Ọlọ́run bá kó ṣàánú wa o. Abdullahi Nura Ọlọ́run kó bá mi ṣàánú ẹ̀. Ẹ̀mí òun kọ́ lọ́jà ẹ̀mí. Ọlọ́run ló ní ẹ̀mí. Ṣùgbọ́n gbogbo ìṣòro yòówù téèyàn bá ní kí a fi sùúrù sí i. Kò sí ohun tó kọjá àdánwò. Ọlọ́run ló ti máa dábàá mi kó yọ. Àwọn ọmọ ọdún 14 tí wọ́n lọ gbéra wọn pamọ́. Wọ́n bá ìwádìí wọn bó wọ́n ti rí K47. Ayé ń dojú lọ. Ọlọ́run kó ṣàánú wa o. Àní kú ọwọ́ o. Ọlọ́run mọ̀ rẹ̀ wá lọ́wọ́. Democracy ta dẹ̀ ṣe. Ọlọ́run bọ̀ ilé ìtumọ̀ rẹ̀. Ajá ṣe ọ̀pọ̀ ọdún láyé. June 12 náà. Ọlọ́run ní fara ni wá o. Ọlọ́run tó nílé ayé. Ilé iṣẹ́ náà kò ní tó rẹ́. ẹ ṣé o. Ọlọ́run bá yẹ bá mi wà pẹ̀lú yín. àmín ẹ ṣé o. Ọmọ ilé ìgbẹ́pọ̀ ara yín o. àmín ẹ ṣé o. Ìyẹn ní jẹ́sẹ̀ yín o. àmín ẹ ṣé o. Ṣé mo dúpẹ́ o. ẹ ṣé o 070477064 070477064 lójú òpó ló já sí ọ̀dọ̀ wa níbí 070477064. lójú òpó Facebook àwọn èèyàn wọ́n ti join wa bìbà níbẹ̀ lójú òpó Facebook aránni yàyà wọ́n ti kí wa lójú òpó Facebook náà Alaka Saheed àwọn náà ti kí wa Ismail Mumin Rafiu Sodiq Akanni ẹ káàárọ̀ hello. Ẹ káàárọ̀. ẹ káàárọ̀ kọ́ ìmúlẹ̀ tí ń pè. Ẹ kú ètò yes. láti ìwé òkèèrè. ẹ ṣeun. Ẹ káàárọ̀ a kú ètò náà. ẹ ṣeun. Eléyìí ò lè jágbọ́ wọn fún wa o. àmín. Ọgbọ́n náà ẹ̀ ní ṣíṣe o. àmín o. Orúkọ mi ní Ṣítù Lukman Ọláyà. ọ̀yá ẹ ṣe pápápá. Adúpẹ́ pọ̀ lọ́wọ́ ààrẹ wa lórí ipò tí ó fún bàbá Gbádégẹṣin. So mọ̀ kẹ́ ń rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà kí gbogbo ohun yóò ti yá bá ṣe kí á jẹ́ olóòótọ́. Ìgbà tí àwọn bàbá yìí jẹ́ olóòótọ́ náà ló jẹ́ kí ààrẹ wa máa rántí rẹ̀ sí dáadáa. So gbogbo àwọn náà ẹ dákun ẹ jẹ́ kí á jẹ́ olóòótọ́ bí yóò ti àbá wà Ọlọ́run ni yóò bàjẹ́ àmín o. bàbá náà ò ní ṣiṣẹ́ lágbára Ọlọ́run. àmín ẹ ṣé o. ẹ ṣé o. Ọjẹ́tọ́lá Jacob pọ́nmilé lójú òpó Facebook ẹ káàárọ̀ Àjọkẹ́ Ayọ̀mídé ẹ káàárọ̀ ẹnjìníà Hafiz Àríyá ẹ káàárọ̀ Sunday Ìdòwú Sàlàkọ́ ẹ káàárọ̀ Ajékì Ìgbé Babátúndé ẹ káàárọ̀ Ọlágbénró Táíwò Ọlámídé Ayọ̀bámi ẹ káàárọ̀ Mr Adékànbí ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o. ẹ kú ètò Ọlọ́run ní jó bàjẹ́ o. àmín o. wọ́n ní alẹ́ aláṣọ látọjà alá nílùú Ìṣẹ́yìn. ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀. yes. tó Ọlọ́run kó ṣàánú wa o. pẹ̀lú àwọn ọmọ kéékèèké ibo ni wọ́n ti rí ìbọn Bíbélì sì ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísìnyí Kùránì náà sọ bẹ́ẹ̀. Ọlọ́run kó ṣàánú wa kó bá wa táwọn ọmọ wa káwa ní òsì tọ́ wọn o. Ọlọ́run kó ṣe sùúrù o kó ṣàánú wa o. àmín o. DPFM ní bàjẹ́ o. àmín o. àmín àmín Ògúnlékè Ganiyu lójú òpó Facebook ẹ káàárọ̀ Akíntúndé Sulaimon ẹ káàárọ̀ Ismail Mumin ẹ káàárọ̀ Ibrahim Ọláwálé Fatai ẹ káàárọ̀ Alábẹ̀lọ́wọ́ Suleyat Kòfòrọ́lá ẹ káàárọ̀ 070477064.
hello. ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ o. hello ẹ káàárọ̀ o. orúkọ yín o ẹ̀yin rédíò yìí sílẹ̀ o. 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí tẹ́ ẹ bá ti wọlé ẹ máa yí rédíò yín ẹ máa yí kalẹ̀. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀. ẹ káàárọ̀ o. orúkọ yín o. Adéníyì láti Gàngàn. à ń gbọ́ yín sà. ó yá à ń gbọ́ yín. ojú ò ní tì yín o. àmín o. ẹ ní tẹnugbó bí ọwọ́ o. àmín àtẹ̀yìn náà. ẹ kú iṣẹ́ o. ẹ ṣeun. àjíǹde ara máa jẹ́ fún yín o. àmín o. wàyí náà júdà lẹ́la omúlíjáàlì fúnni yá tí yá rísìkù yára gàdá mi kúlí mọ̀ nǹkan ní. àmín. wọ́n fún àdéhùn mọ́kà ní àlíyá. àmín. lókèlókè lẹ́yìn máa lọ o. àmín o ẹ ṣé o. lóògùn ọlọ́run. ẹ ṣe bọ́sà. ilé iṣẹ́ yóò ní jóná o. àmín ẹ ṣe o ẹ ṣe o. ẹ ṣé o. bàbá wa rẹ àdúgbò lọ́wọ́ wọn o. wọ́n kú iṣẹ́ takuntakun o. wọ́n tún bàbá wa ṣiṣẹ́ kí Nàìjíríà kó dáa tí gbogbo olùkọ́ tòrò ká máa rí lẹ́kọ̀ọ́ ká sì máa rí jẹ ká sì máa rí mọ́ ní Nàìjíríà orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú o. àmín ẹ ṣé o ẹ ṣé o. Yínúsà Márìndọ̀tí ọmọ Ìyálóde lójú òpó Facebook ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá pè é dákun ẹ já mọ̀ ṣe pápápá nítorí àwọn èèyàn wa tó pọ̀ àwọn èèyàn pọ̀ ń bẹ̀ àwọn èèyàn náà fẹ́ dá sí i tẹ́ bá mọ̀ báwọn èèyàn ṣe pọ̀ tó ni wọ́n mọ̀ challenge èèyàn ni pé ẹ̀ tí ẹ̀ já wọlé bí ìgbà jẹ́ pé àwa gangan ni. bí ipa ọmọ nọ́mbà tá à ń gbé hello. hello ẹ káàárọ̀. ẹ máa káàárọ̀ ẹ máa kú ètò. ẹ káàárọ̀ kọ́ ìbílẹ̀ tí ń pè. ẹ kúrò rẹ̀ ní sí ìròyìn kan lágbára Ọlọ́run. àmín o. olórí ọ̀dọ́ ọjà ńlá láti ìlú Ìṣẹ́yìn. ẹ káàárọ̀. mò ń sọ̀rọ̀. ẹ ní bàbá àlíyà. bàbá àlíyà ló fẹ́ dá sí ń bẹ àwọn ọmọ kéékèèké tí ń gbébọn káàkiri yìí wàhálà tí wọ́n bá wádìí àwọn ọmọ yẹn àwọn kan ló sponsor wọn o. tẹ bá wọn tó sponsor wọn àwọn lágbára ni o. àwọn tíjọba àpapọ̀ bá lè mú wọn wàhálà ní gbọ́ Boko Haram gbogbo ẹ̀ mọ́. tọ́lá àwọn náà ló fún wọn pàṣẹ pé mútò wọn náà wọ́n fi kó ogun níyẹn láti òkè lọ́wọ́ láti kó èròjà tó yẹ kí wọ́n kó wọlé. níbẹ̀ wọ́n ní chẹ́ẹ̀kì mọ́tò tiwọn wọ́n dẹ̀ wọlé pẹ̀lú confidence wọ́n fi ń tọ́jú okun wọn ṣàánú wa àmẹ́kúnnù yìí wọ́n mọ́ dà wọ́n láàmú o. lẹ́yìn ilé yẹn ẹ̀ló ẹ dákun torí Ọlọ́run nọ́mbà yín ẹ dákun ẹjọ́ pé méjì tó ti yẹn ẹ bá wọn alágbára yín ó wọlé o ẹ bá wọn aró òkè o. alágbára wà lẹ́yìn ìyàwó yín pẹ̀tàn ní ìsẹ̀yìn náà tó wọlé. ṣé bá ṣe pé alágbára àwọn náà ló bá yín níta lè wọlé ẹ dákun ẹjọ́ pé méjì àti gbọ́ bá ti pé méjì ní ìsìn lọ́kùn bá wọlé ọ̀kún ó wọlé náà. àti gbọ́ ẹ ṣé o a ṣe lórí ẹ̀. àti gbọ́ 07047777064 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wọn bí. Ismail Jamiu ẹ káàárọ̀ hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. àṣàyè ní láti Ọ̀yọ́. ní àpáìsà. káàkiri tó ojúmọ́ ẹ̀kú ọdún ọ̀pọ̀lọpọ̀ láti àníṣe máa o. àmín o. Ọlọ́run gbà wá ní ọ̀rọ̀ àwọn ọmọ gbogbo ọmọ yìí o Ọlọ́run rọ ọmọ wa fún wa o. àmín o. àwọn ọba àwọn gbàdúrà ni lẹ́yìn eléyìí ò lè. àwọn tí ilé sọ wà lọ kó inú odò bóòlù àti èpè yìí ò lè. irú kí ló lè mú yẹ̀ tí ó fi lọ kó inú odò fúnra rẹ̀. àwa náà sì mọ̀ pé bí ẹ bá sì ní sùúrù àmọ̀ pé yóò dára gba Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. àmín o. 07047777064. Salawudeen Azeez Ayanṣọlá ẹ káàárọ̀ Adétọ̀nà Fadolai àṣìṣe lórí irọ́ ẹ káàárọ̀ Rasheedat Adérìntọ́ Latifat Àjọrò Olúwatìmílẹ́yìn Ọlásùnkànmí Matthew Adébáyọ̀ Ọlálẹ́rù ẹ káàárọ̀ Sir Azeez Ridwan ẹ káàárọ̀ Ìpàdé Ọlákàìndé ẹ káàárọ̀ Yusuf Taofik Àwáyéwá Ṣerere ẹ káàárọ̀ Mamike ẹ káàárọ̀. ẹ̀lú ẹ káàárọ̀ kọ́ ìbílẹ̀ tí ń pè. ẹ kú ìlú advice láti ìlú Igbópẹ̀. yes sir à ń gbọ́ yín sir. àkí bàbá Tinubu Ọlọ́run jù wọ́n ṣàṣeyọrí o. àmín. ẹ̀rí àwọn Yorùbá gẹ́gẹ́ bí Yorùbá wọn ní tọmọdé bá ṣubú ìwọ wájú tágbàlagbà ṣubú ìwẹ̀yìn ẹni ọdún méjì tó kù yìí wọ́n wẹ̀yìn wo. yòókù tí wọ́n tún fẹ́ lò lọ́dún mẹ́rin míì ṣùgbọ́n ọdún méjì ni wọ́n fi wẹ̀yìn wo. Ọlọ́run ní dọ̀rọ̀ wọn rú o Nàìjíríà bí ṣe ń lọ yìí Ọlọ́run jẹ́ Nàìjíríà ó dáa jù báyìí lọ o. àwa gbà wọn níyànjú o káwọn ní o sì gba ara wọn níyànjú fún ó kíyè sẹ́yìn fún ó wẹ̀yìn wo. Ọlọ́run jẹ́ Nàìjíríà ó dáa kásìkò tí wọ́n ní o sì rọrùn jù báyìí lọ nǹkan ò tí ì rọgbọ rárá o Ọlọ́run jẹ́ ọrọ̀run fún wa o. fàyíṣẹ́ láti ìlú Igbópẹ̀ Ọlọ́run jẹ́ Nàìjíríà ó dáa o. Comrade Adi Abdulrasaq Oyèṣíjì Sherifat
adédìjì roda j fọláṣadé abọ́dúnrìn ẹ káàárọ̀ ìdòwú ọmọtọ̀ṣọ́ ẹ káàárọ̀ ogúnlẹ̀yẹ olúwatóbi daniel ẹ káàárọ̀ abdulwasiu ọmọjagun ẹ káàárọ̀ búsàrí nurudeen adéníyì ẹ káàárọ̀ abọ́dúnrìn olúwọlé ìmọ́lẹ̀ ẹ káàárọ̀ ọlámídé rọ̀fíàt sọlá excel adégòkè ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. lásán láti Èrúwà. láti ìlú Èrúwà à ń gbọ́ lásán láti Èrúwà à ń gbọ́ ìsà. èyí mi fẹ́ mú bẹ́ẹ̀ ni ẹni tó lọ kán dúdú eléyìí ní gbẹnu tán o ìgbé ayé ò ní mú wa o. àmín o. ó dàbọ̀. ẹ ṣeun. ẹ ṣe o. 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí 070477064 070477064 ẹ̀lú ẹ káàárọ̀. abẹ́rẹ́ kéré o. ẹ káàárọ̀ sà o. ó bí ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. orí ẹbí ló sọ̀rọ̀ láti wọlé lé. mr oríyọmí ẹ káàárọ̀. ṣètò ànídàmú. àmín. ọ̀rọ̀ kàṣíìmù ìṣẹ̀tìmọ̀ ẹni mo fẹ́ sọ níṣà. tó ó sọ dáadáa bàbá anẹ́rẹ́ ń ṣe dáadáa ṣùgbọ́n nǹkan tí mk abiola ní láti ṣe fún wa tí bàbá bá lè ṣe lóòótọ́ dáa tí ìbá pé bàbá yẹn kú ni kódà ká ló dó lérí ọ̀rọ̀ olówó rẹ̀ tó ní ló fẹ́ fi tọ́jú nàìjíríà ó wà lẹ́mìí abiola bẹ́ẹ̀ tó kí bàbá Tinubu kọ́ dàgbò ó gbìyànjú àṣẹ yorùbá kan tọ́jú àwa yorùbá náà dáadáa pẹ̀lú ìjọba yìí torí tí gbogbo ìjọba bá ṣe wọ́n máa lọ tọ́jú ọ̀nà ilẹ̀ haúsá ọ̀nà ilẹ̀ ibo kí ló dé tó wọ́n ìṣọ̀nà ìjọba náà kí bàbá wá sí ìwọ́dàgùn kan ṣàánú wa kò wá ní bàjẹ́ wọ́n láṣẹ pé wọ́n láṣẹ jìnà tí ogun ó ronú dáadáa báwọn yẹn ti bá a sọ o ilé iṣẹ́ sísọ wà ní bàjẹ́ ní sẹ́dúgbò bí ọwọ́ o ọ̀gá inú yín kò ní dọmọṣẹ́ èèyàn ọmọdé náà ọlọ́run pé ga ọlọ́lá ọlọ́wọ́lá kò wádà. ẹ ṣe o. londona sodiq ẹ káàárọ̀ láti Ọ̀yọ́ láàfin moshood abayilabo ẹ káàárọ̀ mary titilade ẹ káàárọ̀ ebenezer adelọ́wọ̀ ẹ káàárọ̀ ọlábìntàn samson ẹ káàárọ̀ hello. ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́ o. orúkọ ìbílẹ̀ tí ń pè. ẹ̀kọ́ ojúmọ́ o. yes sir. alhaji ọlọ́yẹ látòkè o. yes sir alhaji ẹ káàárọ̀ sir. ẹ káàárọ̀ o. abẹ́rẹ́ kéré. ẹ káàárọ̀ sir. obo. ẹ káàárọ̀ o. pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ ń wí à ń gbọ́ ohun yìí ò ní rọ́pọ̀ o. àmín o ẹ ṣeun. gbogbo ìgbòdo yín lórí wa ẹ̀yin ní ó jèrè ara yín o. àmín o àmín ẹ ṣeun. mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu olórí wa fún nǹkan tó tún fi ta wá lọ́rẹ lókè ògùn ọlọ́run ó jẹ́ ọ láṣeyọrí o. àmín o. mo á kí bàbá wa ní ọ̀jọ̀gbọ́n Gbádégẹṣin mo kí wọn con tí wọ́n tún fún wọn ọlọ́run ó jẹ́ kẹ́mi wọn ó lò ó pẹ́ o. àmín o. wọ́n ní ìnẹ́mọ̀lẹ́mọ́ríhù àdìsí bàdáhù ìtẹ̀ ni wọ́ń pọ̀ yìí ìtẹ̀ rere ọba àwa náà o. àmín o. ọlọ́run jẹ́ ìtẹ̀ rere ọba wa ọ̀la haúlà ọ̀la kùhátà. ilà bẹ̀là ilà sí. ẹ ṣe o 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí òun ní kẹ́ẹ̀tẹ̀ 070477006. aládé ewúrà melody singer ẹ̀ka àrò alárìíyá wahab ẹ̀ka àrò ọláwálé yusuf arówódúyè gàvá lukman adesina prince ìgbàyílọ́lá alẹ́ amen fatai arúlógún it's olórí ọlọ́jọ́ ìbí rahim taofik noah rasheed adépọ̀jù victor adébáyọ̀ abdulgafar ramsat isaac ayọ̀délé salaudeen ẹ káàárọ̀. hello. ẹ káàárọ̀ à ń gbọ́ yín o. ẹ káàárọ̀ obi o. yes sir ẹ káàárọ̀ sir. abẹ́rẹ́ kiri akin o. orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. askandaria láti fẹ́yìn. askandaria ẹ káàárọ̀ sir. ẹ kú ètò. yes sir. lórí àwọn ọmọ tí wọ́n jí àwọn gbé pamọ́ ìlú náà fẹ́ dá sí. wọ́n ta bá bẹ̀rẹ̀ wí á bẹ̀rẹ̀ wí. ọ̀pọ̀ wà ló wà àwọn òbí náà. ẹ lọ́pọ̀lọpọ̀ òbí mi tọ́ni lọ́wọ́ tọ́hún sí fáwọn ọmọ wọn. ó kọ́ sí kankan yìí o. olóbì mi ní owó lọ́wọ́ tó ò sí fún àwọn ọmọ táwọn ọmọ sì ń béèrè ètò ọwọ́ tó ò sí fún wọn. ìyẹn náà máa ń fa táwọn ọmọ fi máa dé pàpà láti ṣe o. táwọn òbí bá ní ká fi tọ́ àwọn ọmọ ká ṣe fún àwọn ọmọ táwọn ọmọ bá yẹ ká ṣe fún wọn. ọlọ́run kì í yọ bàjẹ́ ọ̀rọ̀ nàìjíríà yìí àwọn ọmọ yìí ojú wọn ti lé sówó tó kọ́dọ̀ kọ́ sànù àná ọ̀run yọ bàjẹ́ pé. ẹ ṣe o lórí òpó facebook abiodun ẹ káàárọ̀ adéwẹ̀lóyè adédọ̀yìn ẹ káàárọ̀ joshua olúmúìwá adélékè ẹ káàárọ̀ gbanigbani níyì ọlákúnlé ẹ káàárọ̀ abdulbasit sọláti ẹ káàárọ̀ abdulbasit sọláti ẹ káàárọ̀ arúgbóduyè gavar abraham ìrókò olúwadámiláre ẹ káàárọ̀ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sa. ẹ káàárọ̀ kọ́ ibi lẹ ti ń pè. saheed ọ̀sẹ́yàwó ló ń pè láti sẹ́yìn o. mr saheed ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ yes sir. ẹ lórí ọ̀rọ̀ democracy day tá a ṣe lánàá àti àwọn tí ààrẹ fún ní national honour ẹ rí i pé gbogbo àwọn yẹn ló deserve ẹ̀
wàhálà ìgbà tí ààrẹ ń ka orúkọ tí mò ń gbọ́ lórí rédíò lánàá mo rí kí in fact kábà gbogbo àwọn orúkọ tá à ń gbọ́ yẹn àwọn heroes tó yẹ pé wọ́n dìde fún nígbà yẹn ní ayé june tí ọba àgbẹ̀tẹ̀ ṣe kéré tó ń bá táwọn lo tẹlifíṣàn àti ìgbà tá a wà nílé ìwé tá à ń rí wọn gbogbo ọ̀nà dìsáàfù kí orílẹ̀-èdè nàìjíríà kó lè dúró nínú ìṣọ̀kan with that nàìjíríà sì dúró with 26 years of uninterrupted democracy ní nàìjíríà adúgbò lọ́dọ̀ ọlọ́run pa tiẹ̀ dúró pé ààrẹ tiẹ̀ wàá recognize gbogbo àwọn yẹn nígbà àwọn tó ti lọ gẹ àti àwọn tó ti kú lórí Bọ́lá Ìgè àtọmọ ká máa dárúkọ mọ́ so ọlọ́run jẹ́ nàìjíríà dàrú nàìjíríà sì máa tẹ̀síwájú agbára ọlọ́run jẹ́ ká síwájú ṣàṣeyọrí ní nàìjíríà àìjọ̀sí àwọn láti sẹ́yìn. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí ní abala ìròyìn àjẹmọ́ná gbogbo ẹ̀yin tí ẹ ti wò wá lójú òpó ayélujára Adélékan Daniel Adédayọ̀ gbogbo yín pátápátá la kí gbogbo ẹ̀yin tí ẹ wò wá káàkiri ibi tí afẹ́fẹ́ ìkànnì wa ń fẹ́ dé amọ̀rírì yín o ìgbà tá a bá padà dé a ó tún bọ́ sí abala kejì abala fìjìláńtẹ́ ẹ̀kọ́ kalẹ̀. bí kìnìún bá bú nínú igbó tìgbó ti jù á mì tìtìtì SIP 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. lóore ní ká máa ṣe ìwà rere ní ká máa hù SIP FM 89.1 Òkèhò ìpínlẹ̀ Ọ̀yọ́ the entrepreneur radio ẹ máa gbọ́ wa. rédíò wo lèyí tó mi lẹ títí rédíò wo lèyí tó rìn rẹ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọfẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n bó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gọ̀ nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè àwọn sáni àrídùnnú rédíò SIP FM ní nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè àwọn sáni àrídùnnú rédíò SIP FM ní SIP FM 89.1 ẹ máa gbọ́. abala tá a dé yìí òun ni abala fìjìláńtẹ́ ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ ní abala yìí ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ nípa ètò ààbò kí ni ìwòye yín kí ni àríwísí yín ìmọ̀ràn yín fún àwọn olórí wa àwọn ọba wa àti gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣọ́ aláàbò lọ́tún lósì ẹ jẹ́ ká pa wọ́n lákèsí ẹ jẹ́ ká sí wọn nígbẹ́rẹ́ ìpàkọ́ ẹ jẹ́ ká fi ìwòye wa ká fi léde fún wọn kí wọn ó lè mọ bí wọn ó ṣe ṣiṣẹ́ wọn tí ètò ààbò tí ó fi fẹsẹ̀ rinlẹ̀ ní àwọn ìlú àti ìletò wa 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. Hello ẹ káàárọ̀. Hello. Ẹ káàárọ̀ ẹ gbóhùn sókè orúkọ yín o. ẹ káàárọ̀ sà. Adúpẹ́ o. 070 47 7064 070 47 7064 070 47 7064 070 47 7064 070 47 7064. Hello ẹ kú ojúmọ́ o. Hello 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí ọ̀rọ̀ nípa ètò ààbò òun ni à ń sọ báyìí. Hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ Mr. Abẹ́rẹ́ kí ó bí o. ẹ káàárọ̀ sà. kí ó ẹ kú òjò àná o. aláṣẹ oníkan ló ń bá yín sọ̀rọ̀ o. ẹ káàárọ̀ sà. arọ àwọn ìjọba wa àti local government wa kí wọ́n dákun gbogbo bí gbogbo nǹkan ṣe rí nígboro ọ̀nà ọ̀dà gbogbo ọ̀dà máa mọ̀ wípé àìrí owó ṣe ìkẹyẹ ló fà á arọ àwọn ìjọba wa ìwà àwọn aláṣẹ wa náà kí wọ́n dákun dúró ọlọ́run kí wọ́n gbà wá kalẹ̀ o gbogbo ọ̀nà ó pọ̀ ọ̀dà gbogbo ẹ̀ ọ̀dà ọlọ́run bá kó dákun kó ṣàánú wa o iléeṣẹ́ tí kò ní dàrú o láhàólà ẹ ṣe o 070 47 7064
07047 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. Hello, ẹ káàárọ̀. 07047 7064. Hello. 07047 7064. Àwọn ènìyàn pọ̀ ní ojú òpó òun ni ìpè wọn ló fi ń gé ara wọn. 07047 7064. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ẹ pé ètò. Àdúpẹ́ Ọlọ́run ló ń ṣètò orúkọ yín. Iléeṣẹ́ sí pẹ̀sẹ̀ mọ̀ níbàjẹ́ o. Àmín o. Orúkọ mi ni Saheed Rejoniki láti Ṣakí. Ẹ káàárọ̀. Nípa àwọn ètò ààbò ẹ dákun àwọn tí wọ́n bá ní owó lọ́wọ́ kó máa ṣèrànlọ́wọ́ fáwọn agbófinró. Ẹ rí i pé àwọn òkè ń ṣiṣẹ́ tọ̀sán tòru ṣùgbọ́n tọ́sà tí wọ́n ń lò ó yẹ fún ọ̀nà fún ímpọ́ọ̀tì àwọn kẹyẹ fún wọn wá láti ìlú tó dáa tó jẹ́ àwọn original one. Nítorí tẹ́ ẹ bá ó ní tí mo rí ní mi sọ báyẹn o. Nítorí àwọn tọ́sà tí wọ́n ń fún ọ tó ń lò kìí ṣe tọ́sà tí wọ́n pé èyàn jẹ́ lè tẹ̀ pé ẹni tí ẹ fẹ́ mú lójú àgbéyọ̀dá rẹ̀ kí n sáré lọ lójú. Àwọn sì mọ̀ yìí tó dáa tó jẹ́ pé àwọn èèyàn lè lọ́ra fún wọn wọ́n lọ́wọ́ ọ̀dẹ̀ fún wọn ìlú tó dáa láti òkè òkun tó dáa tó jẹ́ pé wọ́n máa fi rí rẹ̀ dáadáa. Kó tó wọ́n tẹ̀ kí ní ọ̀sẹ̀ dòru sí di checking point wọn àwọn haúsá ń tẹ́lẹ̀ yẹn ni wọ́n tẹ̀ síbẹ̀ ìkẹyẹ léwu rẹ̀ ọlọ́wọ́ lanu wa God bless Nigeria Saheed Rejoniki láti Kọ́láwọlé. Ẹ ṣé o láti ìlú Ṣakí ní Kọ́láwọlé. Tó àwa ta lówó náà àwa náà lè kún wọn lápá àwa náà lè ra nǹkan tá a bá wò pé a bá kọjá ní checking point kan tí wọ́n tan náà haúsá ń tan náà àbí kí wọ́n pè tí wọ́n tàn a lè ra iná tó dáa fún wọn a lè ṣe sólà fún wọn kò sí nǹkan kan tó burú ń bẹ̀ tí tágbára wa bá ti gbé láti jẹ́ kí iṣẹ́ wọn kó tún rọrùn ṣe fún wọn náà ni a ti rí àwọn èèyàn gan tí wọ́n máa ń ṣe báwọn tẹ́ pé wọ́n ó ra nǹkan táwọn agbófinró tí wọ́n nílò wọ́n ó rà fún wọn kì í ṣe pé wọ́n lọ́wọ́ nú ìbàjẹ́ ṣùgbọ́n láti jẹ́ kí ètò àti iṣẹ́ àwọn agbófinró kó tún rọrùn ṣe fún wọn náà ni táwọn náà bá ṣe bẹ́ẹ̀ kò burú kò bàjẹ́ Ọlọ́run máa ràn wá lọ́wọ́. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ orúkọ yín o. Abdulrasheed agenda láti àdúgbò ọgbà lábẹ́ sáré. Yes sir, Mr. Abdulrasheed ẹ káàárọ̀. Yes sir, akọ ọjọ́ náà máa fi ń gbọ́. Yes sir, ẹ ṣeun. Mo kí gba àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lára ilé pátá ẹ dákun àrà lórúkọ Ọlọ́run gbogbo àtọ́wá pé a bá gba iṣẹ́ tá a jẹ́ bí ẹnjìníà bí mọ́lémọ́lé àrà lórúkọ Ọlọ́run tá a bá ti dá débi pé ilé wa ń lọ sí dẹ́kì ẹ dákun ẹ má jà mánéjì nǹkan síbẹ̀ gẹ́gẹ́ bí irin tó dẹ́ ká lórí mẹ́rin àbí mẹ́ta sí ká lọ sí méjì tó ti ẹrù kínú bá ó padà mú padà wá fún wa ẹ sì mọ́jà gbà ipá àwọn èèyàn lórí agbé bẹ́ẹ̀ ló máa gbé bẹ́ẹ̀ tí wọ́n bá dẹ̀ sábàbí àbúrò lórí ẹ̀mí kan yóò padà ìyá rẹ̀ fún ilé ìyá rọ̀ wá ẹ dákun yìí ká sẹ́ni tó bá tó yẹ lórí ẹ̀ta bá gbà látọ̀ la kí àwọn agbófinró wa níbi tv lórí àwọn ìgbìyànjú wọn Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ àwọn ọ̀rọ̀ àwárà òlù ká máa fi àdúrà ká máa fi ràn wọ́n lọ́wọ́ lórí àwọn ọ̀nà ká máa ń pariwo ní gbogbo ìgbà tó àti ìrì ọ̀rọ̀ ìjọba nípa àwọn ọ̀nà wa bẹ̀rẹ̀ láti ìta ọba wá sí àdúgbò àgbo láti tó gba kẹ́nẹ́kẹ́nẹ́ wá tó di páńpẹ́ kú lọ́nà yẹn ti ẹ̀jẹ̀ tó lẹ́yìn ìgbà náà ọ̀nà tó wá láti ìta ọba náà wá sí Ṣègótẹ̀ tó fi gba adé di pé ó lọ sí ìlà bákan náà ọ̀nà tìlú àyẹ̀wá tún lọ sí ọ̀nà ìpínlẹ̀ tó yẹ pé àwọn ọmọ ń pariwo lé lọ́pọ̀ ìgbà tó ara ìjọba ìṣẹ́ ìwà tí wọ́n dákun wọn lẹ́nu Gbẹ́ngà Akínọlá wọ́n dà ní wọ́n sànù lórí ilé Ọlọ́run àlọ́ àjẹ̀ǹtíṣẹ́ Ọlọ́run tẹ̀síwájú ṣe. 07047 7064 ìpè méjì náà ló kù báyìí láti gbé sí 07047 7064 lójú òpó tí ẹni àǹfààní láti bá wa fi dá sí abala fìjìláńtì ní òwúrọ̀ tòní. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ orúkọ yín o. Àti abẹ́rẹ́ kẹ́rẹ́ àti òbí o. Ẹ káàárọ̀. Ọlọ́run ò ní jẹ́ kí iléeṣẹ́ sí ìfọ̀ bàjẹ́. Àmín o. Ẹ jọ lérí ètò àbùkù ọ̀nà tó wá láti òkè o bí adó àwa yìí bí oríta ìgbìta tó súnmọ́ adó àwa yìí gádà yẹn ti fẹ́ táwọn èèyàn dẹ̀ tún wò ẹ dákun àwọn tó jẹ́ bí àwọn ìjọba alága ìbílẹ̀ Ìṣẹ́yìn kí wọ́n bá mójútó àti gádà tó wà ní ọjà àgbẹ̀ lọ́nà adó àwáyé náà ni Ìṣẹ́yìn sí adó àwáyé ibi kíní ó ti já tán tó gba àwọn yẹn sí ń wù ó kó tó pé ó tó gbé yẹn lọ lẹ́ẹ̀kejì kí wọ́n bá mójútó Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ Nàìjíríà ò ní bàjẹ́. Àmín Ọlọ́run ní jẹ́ ó di páńpẹ́ kú fún wa. Ẹ ṣeun. Àmín.
070 ìpẹ́yọ̀ kan. ńlá gbà sí kó tó di pa àmọ́ dágbére 070477064 070477064. 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí láti bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò. Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ó kọ́ yín bílẹ̀ tí ń pè. ẹ̀rọ àdúgbò fọlọ́run Àrẹ̀mú ló sọ̀rọ̀ láti lọ́ọ̀ káká. Yes sir, à ń gbọ́ yín Mr. Àrẹ̀mú. ẹ̀wọ̀ ọ̀rọ̀ nípa àwọn fìgìláńtì yẹn lè fẹ́ sọ̀rọ̀ sí. Ó yẹ ìṣọ́ pàápàá. àárọ̀ ìjọba kọ́ gba àwọn fìgìláńtì sójú ọ̀nà ẹ̀dúgbọ́ kí wọ́n pọ̀ ní ọlọ́wọ́n ṣàánú wa kò sí fìgìláńtì kankan lójú ọ̀nà. ó dà ẹ ṣeun. ẹ jẹ́ ká máa ṣe pápápá tá a bá ti wà lórí afẹ́fẹ́ torí pé ọ̀rọ̀ orí afẹ́fẹ́ àkókò là ń tà àkókò là ń rà ní. bẹ́ẹ̀ni. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí nítorí àsìkò wa ká mọ̀ fi léyìí ká mọ̀ fi dágbére fún èèyàn ara lé. a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa dá sí i látìgbà tí a ti bẹ̀rẹ̀ àtẹ̀yin tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ ráyè wọlé gbogbo yín náà la dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun tí ẹ wà ń bẹ̀ torí pé yín wà ń bẹ̀ náà làwa náà la fi ń foge sí i títí ìrọ̀lẹ́ tá a máa pàdé lórí ètò àgbẹ̀lọba aago 5 sí aago 6 ni títí ìgbà náà Ọlánrewájú Álímì ló kọ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú gbogbo àpátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. tó títí aago 4 lónìí yìí tá aago 4 bá ti lò ẹ jẹ́ ká pàdé lórí ètò Mo Ṣoríire níbi tá a ti ka káàdì ayọ̀ ṣe ti gbogbo ọmọ ènìyàn ẹ̀yin náà wá ra káàdì ká bá yín fi kí àwọn ènìyàn yín ká bá yín fi kí àwọn ará yín owó tí ògùn pa ni owó káàdì wa ní ìkànnì wa níbí ẹ wá ra káàdì ká bá yín kà níbi ètò Mo Ṣoríire Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ni orúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbèmí débẹ̀ dandan ìpàdé wa yóò tún dé ìrọ̀lẹ́ o ẹ kú kalẹ̀. rédíò wo lèyí tó milẹ̀ títí rédíò wo lèyí tó rinlẹ̀ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n bó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gbọ́ nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè wọn ṣáàní àrídùnnú rédíò CFM ní nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè wọn ṣáàní àrídùnnú rédíò CFM ní CFM 89.1 ẹ máa gbọ́. bí kìnìún bá bú nínú igbó ti gbó ti jù á mì tìtìtì CIP 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. CIP Radio 89.1 FM. Ilé iṣẹ́ rédíò tó gbèrègèdè. CIP Radio 89.